mo sọ wípé o ṣeun. Bàbá o, mo yìn ọ́ lógo o, mo sọ wípé o ṣeun. Bàbá o, ọpẹ́ ni fún ọ. Ayérayé, mo sọ wípé o ṣeun. Bàbá o, ògo ni fún ọ. Mo sọ wípé o ṣeun. Bàbá o, ẹ ṣé, mo mọ rírì rẹ. Inú ayé mi lèmi ṣe yìn ọ́ lógo àtóbi jùlọ o. Mo mọ rírì rẹ. Nínú ayé mi lèmi ṣe gbé ọ̀gá. Ògo, ìyìn, ọlá ni fún ọ. Mo sọ wípé o ṣeun. Bàbá o, ògo ni fún ọ. Mo sọ wípé o ṣeun. Bàbá o, ògo ni fún ọ. Mo yìn ọ́ lógo àtóbi jù fún gbogbo ìrìn àjò mi nínú ọ̀sẹ̀ yìí o tó ṣe bẹ́ẹ̀bẹ́ láyé mi o. Èmi yìn ọ́ lógo bàbá fún gbogbo ọ̀nà tí wọ́n gbà mí là o. Ògo, ògo, ògo forúkọ rẹ bàbá rere. Mo sọ wípé o ṣeun. Bàbá o, ògo ni fún ọ. Mo sọ wípé o ṣeun. Bàbá o, ògo ni fún ọ. Ṣebí wọ́n ní Ọlọ́run tó ń gbà mí là, tó kọ́ mi yọ nínú ewu gbogbo. Mo ṣe yìn ọ́ lógo àtóbi jùlọ. Ó máa ń ṣe. Ṣebí wọ́n lọ́lọ́run tó ń dá mi láre níwájú gbogbo àwọn afẹnusùn wọn tó ń sọ̀rọ̀ mi dayọ̀ ni mo ṣe yìn ọ́ lógo bàbá o. Ó máa ń ṣe. Hosanna, ògo, hallelujah sí ọ bàbá rere. Mo sọ wípé o ṣeun. Bàbá o, ògo ni fún ọ. Mo sọ wípé o ṣeun. Bàbá o, ògo ni fún ọ. Tu es digne de recevoir la gloire. Tu es digne de te louer. Oh mon Dieu, le Sauveur qui me sauve tous les jours, qui me guérit, qui me délivre tous les temps, qui me sauve, qui me guérit, qui m'élève, qui me torde, qui me donne la victoire tous les jours. Tu es digne de recevoir la gloire. Oh mon Dieu, tout puissant, tu es digne de te louer. Car c'est toi qui m'aide, car c'est toi qui me soutient, car c'est toi qui me délivre dans la main des méchants qui dit il n'y a personne pour me sauver. Oh mon Dieu, et voilà pourquoi il crie très fort. Oh, tu es digne de recevoir la gloire. Tu es digne de te louer. Oh Yahweh, oh mon papa, oh mon Dieu, du commencement et la fin. J'écritais tout mon cœur, j'ai dit très fort dans l'oreille de tout le monde entier que tu es digne de recevoir la gloire. Tu es digne de te louer. Tout le long de ma vie, je vais chanter tes louanges au Seigneur. Toute ma vie, j'ai écrit ton c'est beau nom. Que après toi, il n'y a aucun Dieu si c'était sur les cieux. Je vais chanter
Je vais crier dans ces bonheurs, car c'est toi qui me protège. Quand je dors à la nuit, tu me fais la grâce de dormir sain et sauf. Tu me réveilles dans la joie, en pleine forme, dans la gloire, encore une fois. Tu guides mes pas, tu fais ma vie être heureux. Tu éclaires ta lumière sur ma route tous les jours. Voilà pourquoi je chante dans l'oreille du monde entier. Et j'ai dit, tu es digne de recevoir la gloire. Matin, midi, soir, tu es digne de te louer. Dans tous les lieux, dans tous les milieux. Oh mon Dieu, tu es digne de recevoir la gloire. Tu es digne de te louer. De toute ma vie, je vais chanter tes louanges au Seigneur. De toute ma vie, j'ai crié dans ce bonheur. Tout au long de ma vie, oh mon Dieu, je ferai savoir à tout le monde que c'est toi, sauf que Dieu, il y a au point Dieu que toi, oh, voilà pourquoi je vais toujours chanter tes louanges au Seigneur. Je vais crier ton symbole. Oh mon Dieu, tu es bon. 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 Dans mon parcours, oh mon Dieu, tu es bon. Oh mon Dieu, tu es bon. Dans mon aller et retour, tu es bon. Oh mon Dieu, tu es bon. Mon rentrée, mon sortie, tu es bon. Oh mon Dieu, tu es bon. Dans mon travail, oh, c'est toi qui fais des merveilles, oh, tu es bon. Oh mon Dieu, tu es bon. Dans mon activité, c'est toi qui fais du grâce. Tu es bon. Oh mon Dieu, tu es bon. Dans mes études, c'est toi qui me fais grâce. Tu es bon. Oh mon Dieu, tu es bon. Dans ma maison, c'est toi qui me bénis tous les jours, tu es bon. Oh mon Dieu, tu es bon. Dans la vie de mes enfants, c'est toi qui fais grâce, tu es bon. Oh mon Dieu, tu es bon. Dans mes économies, c'est toi qui agis puissamment, tu es bon. Oh mon Dieu, tu es bon. Dans mes activités, c'est toi qui agis tous les jours. Tu es bon. Oh mon Dieu, tu es bon. Je vais seulement te dire merci. Je vais seulement te dire merci. Tous les jours de ma vie, tout le temps de ma vie, je veux seulement te dire merci. Oh mon Dieu, je veux seulement te dire merci. Je veux seulement te dire merci. Tous les jours de ma vie, tout le temps de ma vie, je veux seulement te dire merci. Pourquoi ne pas te dire merci? Quand les méchants personnes se sont levés contre moi, sans toi j'étais péri, sans toi j'étais mort. C'est toi qui m'as délivré dans les mains. Pourquoi ne pourra pas te dire merci? J'étais remboursé par les méchants et le diable. C'est toi qui m'as délivré, c'est toi qui m'as sauvé, qui m'a donné mon indépendance. Toute ma vie, je vais seulement te dire merci. Je vais seulement te dire merci. Tout le long de ma vie, tout au temps de ma vie, je vais seulement te dire merci. Oh mon Dieu,
Il veut seulement te dire merci. Alléluia. Il veut seulement te dire merci. Tout le temps de ma vie, tout le long de ma vie, je vais seulement te dire merci. Les gens se sont levés contre moi, m'accusaient à tort. C'est toi qui étais mon avocat, c'est toi qui étais le juge qui m'a donné la raison. Qui m'a donné la raison. Je les ai laissés en prison. Avec une grande victoire, je suis revenu à la maison. Parce que toi, Dieu, tu m'as défendu. Pourquoi il ne va pas te dire merci toute ma vie? Je vais seulement te dire merci. Je vais seulement te dire merci. Tout le long de ma vie, tout le temps de ma vie, il va seulement te dire merci. Alléluia. Je veux seulement te dire merci. Oh mon Dieu, je veux seulement te dire merci. Tout le long de ma vie, oh, tout le temps de ma vie, je veux seulement te dire merci. De tout mon cœur, je te dis merci. De tout mon cœur, je te dis merci. Pour tous les bienfaits que tu fais dans ma vie tous les jours, tout mon cœur, je te dis merci. De tout mon cœur, je te dis merci. Oh. De tout mon cœur, je te dis merci. Pour tout ce que tu fais dans ma vie tout en haut. De tout mon cœur, je te dis merci. Alágbára bí rẹ kò ṣe o, láyé lọ́run tó gbà ní lágbàtàn o, ògo ni fún ọ. Alágbára o, alágbára bí rẹ kò mọ̀ ṣe Ọlọ́run. Ó sálágbára mìíràn mọ́ lẹ́yìn rẹ o, tó gbà ní lágbàtàn o, lọ́wọ́ ogun àníkà, lọ́wọ́ nìkan lógo yẹ fún. Kò sálágbára bí rẹ mọ́. Alágbára bí rẹ kò sí o, ìwọ tó gbà mí là lọ́wọ́ ogun ọ̀tá gbogbo, alágbára lẹ́yìn rẹ kò sí. Alágbára bí rẹ kò sí mọ́ Ọlọ́run, kò tún sálágbára kankan lẹ́yìn rẹ o, ìwọ tó rà mí padà lọ́wọ́ ègún gbogbo, ìwọ nìkan lèmi ń gbéga. Ó ṣé, ó ṣé Jésù. Ó ṣé, ó ṣé Jésù, ó ṣé o, èmi dúpẹ́ o Jésù, ó ṣé bàbá, ó ṣé Jésù, ó ṣé, ó ṣé Jésù, ó ṣé o, èmi dúpẹ́ o Jésù, ó ṣé bàbá. Tí ìgbàgbọ́ kọrin èyí lọ́jọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ yìí, àtúnwọ̀nú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ. Ó yá láti inú ọkàn rẹ wá o, jẹ́ ká jọ kọ́ láti gbé bàbá ga, láti pè sínú ayé rẹ kó lè gba ìdáde tuntun àti ìgbéga síwájú àti síwájú sí nínú àjò ayé rẹ pátápátá o. Olórúkọ àpèrè rẹ Jésù o, olórúkọ àpèrè rẹ ni Jésù o, Jésù Olúwa wa o, Jésù o, Jésù, Jésù o, Jésù, olórúkọ àpèrè rẹ Jésù o, olùgbàlà aráyé mọ̀ ní o, Jésù o, Jésù. Jésù o Jésù, olórúkọ àpèrè rẹ Jésù, ó tún ti dé sáàrin wa láti gbẹ̀nì kọ̀ọ̀kan wa, láti ṣe wá lógo, láti bùkún wa, láti sọ̀rọ̀ wa dayọ̀, láti mú wa jáde nínú ọ̀sẹ̀ yìí pẹ̀lú ọwọ́ agbára rẹ̀, wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ láti lọ mọ́ fọ̀hún nínú ògo tó ga o.
láti bùkún wa lọ́pọ̀lọpọ̀ ju tọ̀sẹ̀ yìí lọ nínú ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ lọ láti sọ wájà ṣẹ́gun lórí gbogbo àwọn tí wọ́n ń pè láwọn lálágbára àbí ọlọ́run lórí ayé wa ni mo ṣe tẹnumọ́ wípé fi ayọ̀ tó ga ìdùnnú tó ga pẹ̀lú aráyá àti ìgbàgbọ́ kan lórin ní pẹ̀lú ìgbàgbọ́ tó ga pẹ̀lú ayọ̀ tó ga wípé Jésù ooo Jésù Jésù ooo Jésù olórúkọ àpèrire Jésù ooo Jésù ooo Jésù Jésù ooo Jésù olórúkọ àpèrire Jésù ìwí tìrẹ èmi ń wí tèmi láti wọnú ògo tuntun lọ ó ti dé pẹ̀lú gbogbo agbára ọ̀run àtayé o láti mọ̀ gbà wá láti mọ̀ gbà ọ́ láti mọ̀ gbẹ̀nì kọ̀ọ̀kan wa ní ọ̀tun láti fi agbára tó ju agbára lọ láti mọ̀ ṣe rere láti mọ̀ kọlù láti mọ̀ lọ lúlú gbogbo tó lè jẹ́ nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ lójú ọ̀nà ìṣerere àti ògo wa o ó yá fi gbàgbọ́ àtayọ̀ tó ga jù lọ kọ́ wípé Jésù ooo Jésù Jésù ooo Jésù olórúkọ àpèrire Jésù ooo Jésù ooo Jésù Jésù ooo Jésù olórúkọ àpèrire Jésù. Borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ fún gbogbo àṣìpéṣẹ́ ìgbà tí wọ́n ṣe inú ayé mi ní gbogbo rìn àjọ ṣe láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títún fi di ọjọ́ ìrìn tó gbé àyàn ọ̀sẹ̀ ìwọ lọ́ba tó pẹ̀lú mi tó fi mí ṣe eré mi nìkankan gbogbo rìn àjò mi ìwọ bùkún mi nínú rẹ̀ jíjẹ mímu ìwọ ọlọ́run lọ́ba tó ṣe àlàáfíà ìwọ ọlọ́run lọ́ba tó ṣe fún àánú àti ìrọ̀bẹ̀ tí mo torí gbà jẹ́ pé ìwọ tó mú mi jáde nínú ọ̀sẹ̀ ní àtàlàáfíà wọ ní ọ̀sẹ̀ tó mẹ́rin láti lọ ṣe eré bàbá gba ọpẹ́ àti mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ olúwa àwọn olúwa gba ọpẹ́ olúwa gba èyí olúwa gba ọpẹ́ olúwa gba èyí ògo ní forúkọ rẹ lọ́rùn àánú ògo ní forúkọ lórí ọ̀fẹ́ jùlọ fún gbogbo ìrìn àjò bí pátápátá nínú ọ̀sẹ̀ jẹ́ kí wọ́n gba ìjọba ìwọ ọlọ́run tó bómi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ní àtàlàfíà ìwọ náà tó mọ mi rí ìpàdé ní àtàlàfíà fún gbogbo ohun gbéga ayò tí wọ́n ṣe kọ́ jẹ́ tèmi jíjẹ́ bí mo ìwọ ọlọ́ba tó ń pèsè nípa agbára àti àṣẹ ní àtàlàfíà ògo ní forúkọ rẹ bẹ́ẹ̀ ni títí àlàáfíà pípé ìwọ ọlọ́run ọba tó wà nídìí rẹ ògo ní forúkọ rẹ olúwa ìwọlé ìjáde mi àti gbogbo rẹ àti pápátá ìwọ ọlọ́ba tó ń gba gbogbo ìjọba àti ògo ó ṣe bàbá fún gbogbo ipá tí wọ́n fi rọ̀ mí lọ́rùn mo tún yìn ológo bàbá ọmọ ẹ̀mí mímọ́ àní fún ọjọ́ torí tí wọ́n tún bó kọ́ bí lọ́pọ̀lọpọ̀ dúró lọ́pọ̀lọpọ̀ gíga tí ò ṣe ròyìn fún ọ̀sẹ̀ tuntun tó mú mi wọnú rẹ pẹ̀lú agbára àṣẹ ìtòpẹ́ pẹ̀lú ọwọ́ ọ̀tún agbára rẹ ìwọ tí ọwọ́ ọ̀tún mi mọ̀ wọ́n mú mi jáde nínú ọ̀sẹ̀ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ bùkún rẹ pẹ̀tẹ́ òsì mú wọnú ọ̀sẹ̀ tuntun mi náà lọ láti lọ ṣeré lọ́pọ̀lọpọ̀ nínú agbára àti ọlátẹwà rẹ olúwa fún gbogbo ọ̀sẹ̀ tuntun mẹ́ta wọn lọ tẹ́ pé wọ́n ti ṣáájú mi débẹ̀ láti lọ ṣe láti yàsí mímọ́ láti bó ti ń ṣe bí kúrò lójú ọ̀nà olúwa ògo ní forúkọ rẹ ayé rẹ bá gba ọpẹ́ olúwa gba ẹyọ olúwa gba ọpẹ́ olúwa gba ìtítí lè bí ọmọ yìnyín àyẹ̀mọ̀ gbórúkọ ga fún bá a ṣe pẹ́ tí wọ́n ṣe inú ayé mi ìtòsítẹ́ láti mọ̀ ṣe ìtòsítọ́ mọ̀ ṣe láyà tí láyà nígbà gbogbo fún etí ẹ̀ tí òun láti gbọ́ tèmi ìjẹ́pẹ́ òsì tó ń gbọ́ tèmi ti sìn ó sì tún mọ̀ gbọ́ tèmi láyà tí láyà ògo ní forúkọ rẹ fún ilé ẹ̀mí mímọ́ agbára àṣàjọba tí wọ́n ń sọ̀ka ní ọ̀tún lójoojúmọ́ ìjẹ́pẹ́ ó tún sọ agbára àti àṣàtìlẹ́yìn máa ṣèjọba yẹn kalẹ̀ ju tàṣẹ wá lọ ìjẹ́pẹ́ ó tún ṣe bẹbẹ nínú ayé ẹni kọ̀ọ̀kan wá ní òdì ju àtiwá lọ òṣìṣẹ́ ọlọ́run àjùlọ òṣìṣẹ́ olórí ọ̀fẹ́ jùlọ ògo ní forúkọ rẹ ìyìn ní forúkọ rẹ títà ilé mi ọmọ rẹ tí mo gbórúkọ ga ìbà rẹ àwímọ̀yẹ̀wò ní orúkọ ti Jésù Kristi olúwa wa àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi à ń kà nínú ìwé orin Dávídì a kà orí ìkẹta ó dín ní ọgbọ̀n ẹsẹ̀ kìíní dé ìkẹta rẹ̀ orin Dávídì orí 27 ẹsẹ̀ 1 dé 3 rẹ̀ olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi ta ni èmi yóò bẹ̀rù olúwa ni agbára ẹ̀mí mi àyà ta ni yóò fò mí nígbà tí àwọn ènìyàn búburú àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkù mi súnmọ́ mi láti jẹ ẹran ara mi wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú bí ogun tilẹ̀ dòtí mi àyà mi kì yóò fò bí ogun tilẹ̀ dìde sí mi nínú èyí ni ọkàn mi yóò le.
orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí èyí tí ò ní jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú rẹ̀. Ọlọ́run mo gbà ọ́ gbọ́, mo sì gbẹ́kẹ̀lé ọ, ìwọ ló gbà mí tó sì tún gbà mí nígbà gbogbo. Alágbára tó ní kò sí ẹni tí yóò gbà mí, fi àjùlọ rẹ̀ hàn kó sì ṣẹ̀sìn. Ọlọ́run ni mo gbàgbọ́, Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé, òun ló ń gbà mí. Ó sì tún tẹ̀síwájú ti gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni láti mọ gbà mí nígbà gbogbo. Gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní alágbára lórí ayé mi, lórí ohunkóhun kan tí ń ṣe tèmi, tí wọ́n sọ pé ẹni tí ó gbà mí kò ṣe kíni o, kò sí. Ọlọ́run ṣe kíni, ó fi títóbi àjùlọ rẹ̀ hàn wọ́n, ó sì fi wọ́n ṣẹ̀sìn. Ìwọ náà ńkọ́? Ta ni ẹni náà tó gbàgbọ́? Àbí kí ni kan náà tó gbàgbọ́? Ta lẹni náà tó gbẹ́kẹ̀lé? Àbí kí sọ pé kí ni náà tó gbàgbọ́? Èyí tó ń gbà ọ́ tó sì tún lè mọ gbà ọ́ dìsìn, àbí kí sọ pé tó ń gbà ọ́ dìsìn tí ó sì tún mọ gbà ọ́ lọ nígbà gbogbo. Gbọ́, tí ẹ bá ti sọ Ọlọ́run mọ̀ pé kí ni irọ́ ń parọ́ fún irọ́, afọ́jú ń fi ọ̀nà afọ́jú nẹ̀yìn méjèèjì. Irọ́ ń parọ́ fún irọ́, afọ́jú ń fi ọ̀nà hàn afọ́jú nẹ̀yìn méjèèjì. Ṣùgbọ́n táyé pé Ọlọ́run tó dá ọ̀run àti ayé àti gbogbo tó wà nínú rẹ̀, jẹ́ pé ó fìdí ayé sọlẹ̀ kò sì lè yí mọ́, jẹ́ pé òun ló wò sùsùn tó fàwé ènìyàn tó sì mọ ìrúpẹ́ ilẹ̀ tó sì mí ìmí rẹ̀ sí láti dé ènìyàn ní àwòrán ara rẹ̀, àwa èmi àti rẹ̀ ní àwòrán rẹ̀ tó wá fi àjọba lórí ohun gbogbo tó dá, òun ló bá gbẹ́kẹ̀lé tó sì gbàgbọ́. Gbọ́ mi, oríire ayérayé ní tirẹ̀, oríire ayérayé òun ní tèmi. Ìtọ́ tó bá ṣe pé kí ni kò yọ ibi gángan lẹ̀ tí ẹ bá ti sọ Ọlọ́run ni mo gbàgbọ́, tí mo gbẹ́kẹ̀lé, tí mo fi ìrètí mi sínú rẹ̀. Irọ́ ń parọ́ fúnrọ́, afọ́jú fọ̀nà hàn àfọ́fọ́jú ní ọ̀rọ̀ èmi kankan fúnra mi. So gba Ọlọ́run yẹn gbọ́, gbẹ́kẹ̀lé, dúró nínú ìfẹ́ rẹ̀, òun nìkan ṣoṣo lágbani lágbàtàn. Gbọ́ bí àwọn tí ṣe máa ń kira wọn aláṣetì, aláṣekù. Ọlọ́run kò sí nínú aláṣekù, Ọlọ́run sí nínú aláṣetì, aláṣepé ni. Òun là ń pè ní Ọlọ́run tí ohunkóhun kan kò sí tó ṣòro fún láti ṣe, ohun gbogbo ní ṣíṣe fún. Ọ̀gbọ́n tí àwọn ẹni búburú, àwọn ẹni kòkó yẹn mọ́ wí ni wọn ò fẹ́ gbà yìí pé Ọlọ́run ṣe kiri, ṣùgbọ́n tí wọ́n bá dé ènìyàn àbí tí wọ́n bá mú yàn hàn pé kò sẹ́ni tí ó gbà ó ń tàn lọ́wọ́ àwọn àfi Elédùmarè, Elédùn àbí ó ní bí wọ́n sì máa ń pe Ọlọ́run wọn. So àwọn ènìyàn búburú, àwọn èèyàn jákujàku yẹn, Sátánì àtàrí kéré-kéré, táwọn gan bá lè gbà wípé lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni tó lè gbà ní lọ́wọ́ àwọn, kí ló dé tó fi gbàgbọ́ àti gbẹ́kẹ̀lé sínú Ọlọ́run yẹn? Gbọ́ ohun tí Bíbélì wí. Olúwa ni ìmọ́lẹ̀ mi àti kí ni o, ìgbàlà mi, tàbí èmi ó bẹ̀rù. Olúwa ní agbára ẹ̀mí mi, àyàtà ni yóò ṣe kí ni o, yóò fò mí. Wo sórí tán la kọjá yẹn, mọ̀jẹ̀ kó kọ láyà jẹ, mọ̀jẹ̀ kó bọ̀ lẹ́rù, mọ̀jẹ̀ kó mú rẹ̀ sí bọ̀, mọ̀jẹ̀ kí Sátánì àjọbọ̀kọ̀ àtàwọn ẹni bí ẹni búburú yẹn kí wọ́n lò láti fi ṣe kíni, láti fi mú ọ lọ síbi tí kò yẹ kó lọ, láti kó níwájú Ọlọ́run. Máa rántí gbólóhùn yìí tọ́lọ̀ sọ wípé kíni, má ṣe yà sọ́tùn, má ṣe yà sósì, láti tọ̀ Ọlọ́run mìíràn lọ, láti bọ wọ́n, láti sìn wọ́n, àbí láti bá wọn ṣe kankan papọ̀. Dandan ni wọ́n wà láti àmọ́ dúnkòkò mọ́, wọ́n wà láti àmọ́ kọ́ láyà jẹ, wọ́n wà láti àmọ́ dẹ́rù bọ̀, láti mọ́ sọ wípé kíni o lè bọ́ nínú ìṣòro yìí láì jẹ́ wípé ọba ṣe kíni, ọba mú nǹkan mọ́ ọ̀kan. Ọ̀pọ̀ gbà mo tí mo ń sọ kíni, èmi wọ́n ti ṣe fún mi láàmọye gbà. Gbogbo gbà tí mo fi ọsàn wẹ́rẹ́ sun jẹjẹ, gbogbo gbà tí mo rìn láì ní hòhò, láì láṣọ, tí mo rìn láì rí bàtà. Ọ̀n gbọ́ wo Ọlọ́run ọ̀kájò ni wọ́n mọ́ sọ fún mi. So ìwọ náà tẹ́sẹ̀ ilé, tẹ́sẹ̀ gbẹgbẹ́, tẹ́sẹ̀ mọ́rin, tẹ́sẹ̀ lébọ̀, yasọ́sùn kò sí kan tó burú mẹ́jẹ́ bí kò lè jẹ́ ènìyàn ni. Tí ọba ṣẹ́ẹ̀dì kankan, èèyàn mọ́dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀ náà ni.
gbólóhùn kan tí mo fi mọ́ dáhùn lónìí wípé ìjọ tọ́lọ́run ọba jọ lọ́rùn mọ́ tọ́lọ́run ọba sí ọba sí ní tàǹpé lọ́rùn mọ́ ìjọ tọ́lọ́run bá travel tọ́lọ́run bá ní òun ò ní agbára mọ́ ìjọ yẹn ni mo tó lè gbé ìgbésẹ̀ tí wọ́n wí yẹn nítorí pé kíni èmi sì gba ọlọ́run yẹn gbọ́ mo sì gbẹ́kẹ̀lé mo gbàgbọ́ mo gbẹ́kẹ̀lé ọlọ́run ò sì dojú tì mí lóòótọ́ mo lè má ní ohun tí mo fẹ́ tán ṣùgbọ́n ó ń gbọ́ àdúrà ó ṣe tèmi àwọn ọ̀rọ̀ mi ó mú wá sí ìmúṣẹ bí ò tí dàbí ṣùgbọ́n ọkàn mi balẹ̀ nítorí pé kíni yóò mú wá sí ìmúṣẹ ju ìwòye àti ìrètí mi lọ. ara ìgbé àti ẹ̀bẹ̀ mi tó gbọ́ tó dáhùn ara àwọn ìran mi tó mú wá sí ìmúṣẹ ọ̀kan lára rẹ̀ náà lélẹ́yìí náà bó jẹ́ pé kì í ṣe ọ̀nà tèmi fẹ́ gbégbá ni ṣùgbọ́n torí pé ọjọ́ Ọlọ́run tí kì í jáde kulẹ̀ tí kì í dojú ti ń gba ní òtítọ́ àti lódodo gbọ́ èmi ni mo náfà láti lè wọ́n ṣe yìí tó bá jẹ́ pé àwọn yẹn bá ní wọ́n bá ṣe ìnílé débi tí mo jẹ́ ìsìlẹ̀ ṣe gbogbo nǹkan tí mo ń ṣe ìsìlẹ̀ bọ́ nínú wàhálà àti ìdààmú àti ogun àmọ́ ìgbà tí mo mọ́ sún kò gírí Ọlọ́run ó sì kí ni ló mọ́ fi agbára kún mi tí mo wá fún ìrànlọ́wọ́ mi gbàgbọ́ gbẹ́kẹ̀lé òun là ń pè ní Ọlọ́run ẹni tí a kò rí tá à ń rí iṣẹ́ ọwọ́ rẹ̀ òun ní gbani lọ́wọ́ àwọn tí wọ́n kì í sára pàṣẹ wọn tí wọ́n pera wọn lálágbára lórí ayé àwọn ẹ̀dá gbogbo tọ́lọ́run dá àwọn tí a pín kí ni màálù wọn kò rí gẹ́gẹ́ bí ẹran jíjẹ ẹ̀jẹ̀ rẹ̀ wọn kò rí bẹ́ẹ̀ ẹ̀gbọ̀ àti àwọn ẹranko oríṣiríṣi mèremère tó dá láti mọ jẹ láti mọ fi ṣara lóore ṣùgbọ́n àwọn ò rí gẹ́gẹ́ bí àwọn kan ṣùgbọ́n ènìyàn làwọn rí gẹ́gẹ́ bí ẹran tó dára jùlọ àti ẹ̀jẹ̀ rẹ̀ tó dára jùlọ ṣé àwọn yẹn lọ gbẹ́kẹ̀lé gbọ́ àwọn àwọn yẹn àwọn náà ni wọ́n sọ pé kó mú ẹ̀jẹ̀ ènìyàn wá kó mú ẹran èèyàn wá so tó bá dọ̀la àwọn gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n tó padà tún mú ẹ̀jẹ̀ tiẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ àti ẹran ara rẹ̀ gẹ́gẹ́ tó tún jẹ́ ṣùgbọ́n Ọlọ́run yìí láíláí ọgbọ́n tó wí ni ó lóun ò ní gbà kí iṣẹ́ ọwọ́ òun kó bàjẹ́ láíláí àwọn tí wọn kì àwọn kọ́ ni wọ́n ń dá o so kò sí nǹkan tó náà wọn pé kó bàjẹ́ kó jẹrà kó oorun dànù káyè rọ bàjẹ́ so ló fà jẹ́ pé gbogbo ìlépa títí wọn ni pé káwọn bàtọ̀ ẹlòmíràn jẹ ṣùgbọ́n Ọlọ́run tí kì í gbà kí iṣẹ́ ọwọ́ rẹ̀ bàjẹ́ òun ló yẹ kó gbà kárí nítorí pé òun ló ní ọ wo láti irun orí rẹ̀ dé nǹkan ẹsẹ̀ rẹ̀ Ọlọ́run ló ní gbogbo ẹ̀ tó bá gbẹ́kẹ̀lé tó bá gbàgbọ́ tó bá dúró nínú ìfẹ́ rẹ̀ wọ́n náà ó lè mọ fọwọ́ sọ̀yà pé kíni Olúwa ni ìmọ́lẹ̀ mi Olúwa ni ìgbàlà mi agbára mi àyàtà ni yóò fò mí. tí mo bá lẹ́nu pépépépé kò sẹ́ni kankan tí mo ní tí mo gbójúlé gbogbo ẹni mo fi sọ fún ọ wò kì í ṣe pé bá mo sì ní nǹkan kan níbi kankan kódà kó lè bá a mọ̀ gbèsè tí bẹ́ẹ̀ lọ́rùn mi kì í ṣe kékeré ṣùgbọ́n ọkàn mi balẹ̀ nítorí pé kíni mo ní ẹnìkan tá à ń pè ní Ọlọ́run ẹlẹ́dàá ohun gbogbo ọkàn mi balẹ̀ nítorí pé kíni mo ní ẹnìkan tá à ń pè ní alágbára tẹ́nikẹ́ni ò lè ṣẹ́gun rẹ̀ mo ní ẹnìkan tá à ń pè ní kíni ọba àwọn ọba tó ti jẹ káyó tó wà tó tún jẹ sí tí ó tún máa jẹ títí ayé àìní pẹ̀kun ẹni tí ń rọba lóyè ẹni tí mọ ẹni tó wà lórí àkìtàn kò ní àkìtàn tí lọ́ọ́ fi ṣe olórí tí sì mọ ẹni tó wà ní olórí ayé àgbáyé pápátá tó sì jakulẹ̀ tó sọ́dọ̀ ẹni tí ń jẹ nínú igbó àbí ẹni tí ń jẹ nínú àkìtàn ẹni tó lágbára sọ pé kíni kílẹ̀ kọ́ lanu kí gbogbo kan kó sì parẹ́ pátápátá ẹni tó ta ọ̀run láì ní òpó ẹyọ kan tó gbà mú àbí okùn kan tó fi sórọ́ lókè ẹni tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni gbọ́ kìkì ayé omi ni àṣẹ ọ̀rọ̀ kan ni omi wọ́jọpọ̀ sójú kan náà kílẹ̀ kó lè wà omi tí wọ́pọ̀ sójú kan náà ilẹ̀ sì wà láti ìgbà yẹn omi ò ní agbára àti okùn kankan láti sọ pé kíni òun sọ pé ilẹ̀ kú òòrì bókun ṣe máa ń jà ní ayé rẹ̀ lọ fẹ́ gbà padà ṣùgbọ́n kò lè ṣe kíni kò lè gbà tó pé àṣẹ Ọlọ́run ni tó Ọlọ́run yẹn ni ẹni tó yẹ kó gbẹ́kẹ̀lé lẹ́ni tó yẹ kó gbàgbọ́ lẹ́ni tó yẹ kó gbára lé òun ni mo gbàgbọ́ òun ni mo gbẹ́kẹ̀lé tó fi mí lọ́kàn mẹ́tò pé kíni ọsọ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ yọ mí lẹ́nu àbí ní mí lára mọ́ kí tó ní wàhálà ti tèmi ó ti sọ òun kì í sọ̀rọ̀ kó sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ tó bá sì ti sọ títí láéláé ni so ẹni tó bá ṣèṣì tó aṣọ pé òun fẹ́ yọ mí lẹ́nu ó di náà kóun gangan kó rí ìyọ lẹ́nu nítorí pé kíni òun àtọ́lọ́ ni wọ́n jọ pa ni wọ́n jọ po wọ́n jọ fà pọ̀ so gbẹ́kẹ̀lé bàbá yẹn gbẹ́kẹ̀lé Ọlọ́run yẹn
kì í jánukulẹ̀ kì í dójú ní kì í fi ní sẹ́sì kì í fi ní ṣẹlẹ́yà. So jẹ́ kí Ọlọ́run kó jẹ́ agbára ìgbẹ́kẹ̀lé àti ìmọ́lẹ̀ rẹ ó sì rí wípé kí ni láyé ojú kò ní tì ọ́. Gbogbo àwọn tí wọ́n dúnkokò mọ́ yẹn wọ́n fẹ́ di òkú lójijì ni o. Tó bá lè fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé àtàgbára rẹ wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ di òkú lójijì. Nítorí pé kí ni pọ́npọ́ lọ́lọ́run fi lù wọ́n pa. Àwọn áńgẹ́lì apanirun lọ́lọ́run rán sí wọn. Bí Sódómù àti Gòmórà ṣe parun ni wọ́n parun lójijì tí kò ní kú ẹyọ kan. Nígbà tí àwọn èèyàn búburú àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkù mi súnmọ́ mi láti jẹ ẹran ara mi, wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú. Kò jù báyìí lọ. Tí ẹ pé Ọlọ́run bá fi ṣe ìgbẹ́kẹ̀lé tó fi ṣàgbára rẹ̀, tí ẹ pé Ọlọ́run ló ń bá rìn tó bá ṣe gbogbo àwọn èèyàn búburú ìgbà púpà tí wọ́n bá dìde sí ọ níwọ̀n bá tí ẹ̀rù tó bá ti jẹ́ kí wọ́n kọ́ láyà jẹ tí wọ́n mọ kó nínú ìfẹ́ ti Ọlọ́run. Sọ́kọ́ bí lásán náà wọ́n fi máa ń jàgbá wọ́n fi máa ń jàjà wípé kí ni káwọn mú yàn kó nínú ìfẹ́ Ọlọ́run kì í sí lásán. Ìtumọ̀ ti mọ̀ pé báwọn ọba ṣe káwọn orí ọmọ òkú lójú ọ̀nà tọ́lọ́ káwọn orí ọmọ òkú nínú ìfẹ́ tọ́lọ́ káwọn orí ọmọ òkú nínú bẹ́ẹ̀ ti pé ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè kò sí kan tí wọ́n lè fẹ́ sọ gbogbo yòókù òkun ó ṣe orí ara wọn ni wọ́n mọ̀ fi rù wọ́n mọ̀ ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ dáadáa wípé òótọ́ àti òdodo ni pé wọ́n mú ẹ̀jẹ̀ ara wọn ní àmúyó bí ọtí wájú wọ́n jẹ̀rọ náà jẹ̀rọ ní gbogbo kòtò tí wọ́n gbẹ́ wọ́n ti sínú ẹ̀ fúnra ara wọn àwọn tí wọ́n ti sáwọn gẹ́ni wọ́n tẹ̀sẹ̀ bọ̀ sílẹ̀ wọ́n gbẹ ti gbogbo láìkù síbi kankan yẹn wọ́n parun ti ran wọn pátápátá gbogbo wọ́n mọ̀ wípé òtítọ́ àti òdodo ní ọ̀rọ̀ yẹn lọ́fà tó jẹ́ pé kíni tí wọ́n bá fẹ́ wọlé sí yẹn lára ohun àkọ́kọ́ tí wọ́n kàn mọ́ lépa ní pé kíni kíyàn kú nínú ìfẹ́ tọ́lọ́run kíyàn kú lójú ọ̀nà ti tọ́lọ́run ìwọ ni kọ́ mọ́ gbà gbogbo yòókù tó lè mọ̀ làkọjá òjò kò lè mọ̀ débà mọ̀ sí gbà láti kú lójú ọ̀nà ti tọ́lọ́run mọ̀ sí gbà láti kú nínú ìfẹ́ tọ́lọ́run gbogbo ìgbà tí wọ́n bá dìde ogun sí ọ wọ́n mọ̀ kọsẹ̀ wọ́n sì mọ̀ ṣubú wọ́n sì mọ̀ parun ojoojúmọ́ lórí tí wọ́n á mọ̀ tó fọ́ pé kíni ọtọ́ àkókò afẹ́lọ́kọrin àwòpàdé lẹ́sẹ̀ Jésù fún wọn. Gba Ọlọ́run yẹn gbọ́ gbẹ́kẹ̀lé. Bí ogun tilẹ̀ dòtí mi àyà mi kì yóò fò bí ogun tilẹ̀ dìde sí mi nínú èyí ni ọkàn mi yóò balẹ̀. Mo ti sọ ṣáájú ọkàn mi balẹ̀ ní ojoojúmọ́ ayọ̀ mi sì kún lójoojúmọ́. Ojoojúmọ́ lọ́pọ̀lọpọ̀ máa ń wò mí pé kí ni ìdùnnú rẹ̀ gangan tó fẹ́ràn kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó máa yin Ọlọ́run kó máa gbé Olúwa ga. Àgàgà gbogbo kí tí màá ti gbé ṣe program ọpẹ́ máa ń pọ̀ ju gbogbo àdúrà tàgbà a lè dúpẹ́ gbogbo bẹ́ẹ̀ ajá pé wákàtí mẹ́ta la fẹ́ lò ó ṣiṣẹ́ kọ́ yẹ pé kéde nínú wákàtí mẹ́ta yẹn wákàtí 2 àti àbọ̀ láfi dúpẹ́ láfi yọ Ọlọ́run lógo wákàtí 2 àti ìṣẹ́jú bíi mélòó so àfikàn bíi ìṣẹ́jú 15 àbí 20 ìṣẹ́jú àfi gbọ́rọ̀ Ọlọ́run a sì fi yòókù gbàdúrà nínú àdúrà tá tó gbà gan a tún dúpẹ́ nínú rẹ̀ àwọn èèyàn mọ̀ pé kí ló dé ìpele kìkì ọpẹ́ ni no kí ló tọ́pẹ́ mi ò fi ní pọ̀ lọ́dọ̀ Ọlọ́run jẹ́ kí fún ọ lápẹẹrẹ wọ ọ̀sẹ̀ ìta ló kọjá nísìn òní lọ́jọ́ tó gbẹ̀ nínú ọ̀sẹ̀ ọ̀la ní ìsìn ọjọ́ ìsinmi àti wọnú ọ̀sẹ̀ mìíràn láti jẹ́ Monday títóbi jọjọ́ tòní tí ó bá sí Ọlọ́run bí mi lérè tí ó bá sí Ọlọ́run ǹjẹ́ mo lè débi tí mo dé sọ fún mi èló ni mo rí lójúmọ́ àmọ́ iye ọjọ́ jẹ́ pé tí ń wà jẹ́ pé tí ní rí yàn sọ pé sọ bonjour débi kí sọ pé rí yàn sọ pé kí ni èló ni iṣẹ́ mi ṣùgbọ́n Ọlọ́run ò fi bí pa mí kò fi bí pa ìdílé mi wá sọ fún mi ṣé ọgbọ́n àti màtúyè mi ni ibo mo ti rè ìmọ̀ lọ yáwó láti fi bọ́ ìdílé mi ìyàwó àtàwọn ọmọ ẹni kankan wọ̀ ọmọ bó ni mo sì mú wáyé o èmi gan tí mo ń sọ̀rọ̀ gangan pọkàn mọ́ pé ìkàn wọlé náà ni ibo mo ti rówó tí mo fi sanwó lé ibo mo ti rówó tí mo fi sanwó náà nítorí pé kí ni tí mo bá jókòó tí mo bá rò owó tí mo ń wọlé fún mi kò ṣe kan mọ́ bó ni mo ṣe rówó sanwó lé owó náà gbogbo tí mo ń ṣe bó ni mo ṣe ń rí ṣe tí ó bá sí Ọlọ́run yẹn tí ó bá sí àtìlẹ́yìn tó tọ́ yẹn ẹni tó dọ̀run àtayé yẹn sọ fún mi gbọ́ connection tí mo ń lò láti mo fi ju kíní lójoojúmọ́
oṣù márùn tí mo jẹ ó yẹ kẹ́ni yẹn kó ti já dànù oṣù kan gangan yẹn jẹ gan ó tó já dànù ni kò ní fún yẹn ní connection mọ́ ṣùgbọ́n ẹni ẹ tó bá ti wò mí gbogbo tí ọ̀sán náà ni pé yọ̀dà ṣùgbọ́n kí n má gbàgbé pé òun ní ìdí kíni o owó láì sówó òun lè ṣe kíni òun ní tẹ̀síwájú kò bá mi jà kò bá mi ṣàkàn Ọlọ́run ni títí tí mo fi san gbèsè rẹ̀ so ohun tí mo fẹ́ fààyàn ni pé kíni tí ó bá sí Ọlọ́run yẹn omi orin tó lè fi mí lọ́kàn balẹ̀ o tí ó bá sí Ọlọ́run ni gbọ́ kò yẹ kí n lè wà ní bó ṣe wáyé o nítorí pé kíni ẹ̀sùn táwọn dókítà fi kàn mí sọmọ wọ́n ní oorun tí mò ń sùn kò tó nǹkan òótọ́ sì ni ó rí pé mò ń la wò kò yẹ kí mò ń la wò nítorí pé oorun tí mò ń sùn ò tó kan lọ́fà tó yẹ pé kíni tó bá débì kan ojú mi mọ́ sùn àfi kí n la wò kí n tó lè rí nǹkan tí mo fẹ́ kà but bẹ́ẹ̀ bó ni mo ṣe lágbára láti lè dó lórí ẹsẹ̀ mi Ọlọ́run ni so ìdí tó jẹ́ pé kíni ọkàn mi balẹ̀ kò sí bí wàhálà àti ìdààmú àti ìfòró ìṣúlẹ̀ pọ̀ tó ọkàn mi yóò sì mú kíni yóò sì máa balẹ̀ nítorí pé Ọlọ́run yẹn wà láàyè so tí wọn náà bá gbẹ́kẹ̀lé bàbá yẹn tó gbàgbọ́ tó mú nǹkan mi mọ́ tó yàsó sí tó gba ohunkóhun kan láàyè wọ́n kò ṣe sọ́tàn sọ́ba ya wọn tí wọ́n dúnkòkò dísìn wọ́n sì tún dúnkòkò mọ́ mi wípé kíni ìwọ àdìsẹ́ kiri gbọ́ ibi tí mo jókòó sí ni mo jókòó sí o àwọn tí ń dúnkòkò yẹn ẹ̀yìn dá wọn lò dísìn ọ̀tọ̀ làwọn tí ń dá wọn lò àwọn tí ń dá wọn lò yìí mọ́ ṣùgbọ́n ohun kan tí mò ń kàn gbọ́ fìrìfìrì ni wípé kíni ẹni báyìí ń gbé gbèsè báyìí ṣùgbọ́n àwọn kan báyìí wọ́n ṣe kiri wọ́n dá lọ ẹni yẹn sì tún bẹ̀rẹ̀ bí àwọn yẹn sì bẹ̀rẹ̀ bí wọ́n gbé sáré káàkiri wípé sọ àníṣe àwọn sáfẹ́já mi sí òwò náà ni tí ó bá sí Ọlọ́run gbọ́ mi agbára kí ni mo ní láti kojú wọn àwọn tí wọ́n sọ yìí nítorí wọn lówó nítorí oògùn wọn lóògùn nítagbá wọn sì lágbára èmi ti ní kí ni mo ní so mò ń sọ yìí fún láti mọ̀ pé kí ni nínú Ọlọ́run nìkan ni ìfọ̀kànbalẹ̀ wà nínú Ọlọ́run nìkan ni ayọ̀ wà nínú Ọlọ́run nìkan ni ìgbàlà wà Ọlọ́run yìí nìkan òun èèyàn gbẹ́kẹ̀lé tíyàn gbàgbọ́ tíyàn sì ń gbé nínú ìfẹ́ rẹ̀ tíyàn bá ti kúrò jọ̀nà rẹ̀ tíyàn fọwọ́ síbi tó bá ní kéèyàn fọwọ́ tíyàn jókòó níbi tíyàn ò ṣe tíyàn sì ń dá láyọ̀ nígbà gbogbo tíyàn mọ rìn láàrin iná tíyàn sì tún mọ jó mùkúlù mọ kẹ̀kẹ́ tíyàn tún mọ yọ̀ tíyàn tún mọ sọ pé ẹ̀rí bá ariwo mi tútù kan bàbí mínírààsì tútù kan báwọn tíyàn tún mọ bèrè kún kéèkì yóò kẹ́ mọ fẹ́ sọ jọ́ọ̀bì nínú Ọlọ́run nìkan ni ó ti gbàgbé ni Mísákì Ísákì àti Abédínígò a jù wọn sínú náà ní dídì ọwọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n dénú náà ọba rí i pé wọ́n pé mẹ́rin wọ́n yan fada wọ́n ṣe fàájì Daniel asọ sínú ihò kìnìún òun àtàwọn kìnìún wọn jọ ń ṣeré nígbà tó tún fẹ́ sùn ọ̀kan fira rẹ̀ ṣe ìrọ̀rí fún Daniel ọ̀kan fira rẹ̀ ṣe bí ìgbésẹ̀ sí fún Daniel ọ̀kan wọn sọ àwọn yòókù wọn sọ Daniel káàkiri ẹ̀fọn wọn ò bí dáa tí ó dọ̀dọ̀ Daniel nítorí pé kíni ó fi ìgbẹ́kẹ̀lé àti ìrètí sínú Ọlọ́run Dávidi wò bí Sọ́ọ̀lù sì lépa Dávidi tó pẹ̀lú gbogbo agbára tó ní kò rí Dávidi mú àmọ́ ìgbà lọ́nà fi Sọ́ọ̀lù lé Dávidi lọ́wọ́ Dávidi lọ́kọ̀ láti pa Sọ́ọ̀lù paríparí ẹ̀ kí ni Dávidi kí ni Sọ́ọ̀lù padà kú ni nípa ìdára rẹ̀ nítorí pé kíni Dávidi gbẹ́kẹ̀lé Ọlọ́run ó sì gbàkàlẹ̀ Ọlọ́run ọba tí Sọ́ọ̀lù sọ pé Dávidi ò ní jẹ wò ọjọ́ ọba yẹn káàkiri tí Sọ́ọ̀lù fi kú ni kó tó wá gba àga tí Sọ́ọ̀lù gangan fúnra rẹ̀ ọmọ orílẹ̀-èdè mélòó tí Dávidi ti jọba kúrò pé ó tún lọ gba àga pátápátá ni àga ńlá Abrahamu sọ ti gbàgbé ni gbogbo olùtọ́ Abrahamu dé Abrahamu kò mọ̀ mú kankan kúrò ní ilé bàbá àti ìyá rẹ̀ nígbà tí ó kú wo bó ṣe dọlọ́rọ̀ rẹpẹtẹ gbogbo ibi tó dé tí wọ́n ti gbé fẹ́ mú aya rẹ̀ kí ni Abrahamu sọ sábàmù gbin kò gbin ṣùgbọ́n sórí kí wọ́n fàyà rẹ̀ ṣe kankan nítorí pé kíni Ọlọ́run ṣe kíni ló ń gbé ìjà rẹ̀ wo Ọlọ́run yẹn kì í já ní kulẹ̀ lábẹ́ bó ti wù kó rí mọ́ gbẹ́kẹ̀lé kankan mìíràn lẹ́yìn Ọlọ́run yẹn mọ́ gba ohunkóhun kan gbọ́ lẹ́yìn Ọlọ́run yẹn wo owó tó níyẹn mọ́ gbà gbọ́ ilé tó kọ́ yẹn mọ́ gbà gbọ́ mọ́tò tó ní yẹn mọ́ gbà gbọ́ tó gbogbo àti wọ́n yọ ká mọ́ gbà gbọ́ wo tí ẹ bá àwọn ẹbí ti tèmi wọ́n sọ fún àmọ́ wọ́n sọ pé sọ kíni àwò bóyá Ọlọ́run rẹ lè gbà sọ yàtọ̀ sí àwọn tí wọ́n tún jẹ́ ẹbí mi gangan àmọye tí wọ́n sọ pé kíni àwò bóyá Ọlọ́run rẹ lè gbà tí wọ́n rò pé ìlé jẹ́ àbí tí wọ́n rò pé ìlé ṣe wọ́n ṣe èrèsé tí wọ́n rò pé ìlé ní láì sí àwọn tẹbí ni mo ní láì ṣe wọn Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀
ìtí mo sì gbàgbọ́ pé màá ní jù bẹ́ẹ̀ lọ nítorí pé èmi ọmọ bọ́ọ̀lù ọ̀hún ṣe o ṣùgbọ́n mo gbọ́ ọlọ́run yẹn gbọ́ kínní màá ní àwọn iṣẹ́ pàtó ní ààyè tó tóbi ju gbogbo ilé lọ láti ṣe so gbogbo tí mo sọ pé nínú ọlọ́run nìkan ní ìfọkànbalẹ̀ wà tó ní owó tó ní yẹn kò sí ìfọkànbalẹ̀ nínú rẹ̀ ọlá tó ní yẹn kò sí ìfọkànbalẹ̀ nínú rẹ̀ mọ́tò tó ní yẹn kò sí ìfọkànbalẹ̀ nínú rẹ̀ ilé iṣẹ́ bọ́ọ̀kì tó ní yẹn kò sí ìfọkànbalẹ̀ orí ilé rẹpẹtẹ tó ọkọ yẹn kò sí ìfọkànbalẹ̀ nínú rẹ̀ àgbáyé tó wà ní kàwé rẹ̀ tó jẹ́ pé tìrẹ nìkan ni kò sí ìfọkànbalẹ̀ nínú rẹ̀ nínú ọlọ́run nìkan ní ìfọkànbalẹ̀ gbàgbọ́ gbẹ́kẹ̀lé yóò sì mọ gbà ọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo bó ṣe gba Daniel Mesaki Isaki àti Abednego bó ṣe gba Daniel bó ṣe gba bóyá ti pé Joseph bó ṣe gba Abraham bó ṣe gba Isaki bó ṣe gba Jacob bó ṣe gba àwọn ọmọ Israẹli kúròkúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Mose bó ṣe gba Joshua bẹ́ẹ̀ náà ni yóò gbà ó mẹ́rin la fẹ́ ka Elisa sáà lè ka wọn tán ni a ò lè ka wọn tán so wọn náà gbẹ́kẹ̀lé gbàgbọ́ gbogbo àwọn tí wọ́n sọ pé kò sẹ́ni tí ó tó lágbára láti gbà ọ́ lọ́wọ́ wọn ni ó sì rí wípé kíni òjò tì wọ́n ṣẹ̀sìn yẹn nìkan kọ́ gbogbo tí padà ní ègún èpè májẹ̀mọ́ra ogun ẹ̀jẹ̀ gbogbo wọn bátá wọn ò di ohun tí kò sì mọ́ tó pé wọn kò lè ní pàtàgbára kankan lórí ayé rẹ̀ agbára okun ìmísí ọgbọ́n ìmọ̀tò tí ẹnì kankan wá nílò láti lè fi gbẹ́kẹ̀lé wá sínú pátápátá láti lè gbẹ́kẹ̀lé pátápátá láti lè gbàgbọ́ pátápátá láti mọ gbé nínú ìfẹ́ pátá ìjẹ́ pé nígbàgbọ́ ní ọjọ́ gbogbo ojú kì yóò ti wá ẹ̀rù kì yóò sì bá wa ìdààmú kò sì ní bá ẹnì kankan wá nítorí pé kíni ìrànlọ́wọ́ nígbà gbogbo a ó mọ rí gbà ní gbogbo ọjọ́ ìwà ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tọ̀lọ̀tọ̀ rere Ọlọ́run nínú agbára àti àánú àti ọ̀rọ̀ fẹ́rẹ̀ àti Jésù Kristi mọ́ wọ́n yọ̀dà fẹ́ni kankan pátá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ògo ni fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ nítorí pé kíni ìwọ ní agbára àti okun mi tó fi mí lọ́kàn balẹ̀ nígbà gbogbo tó sì jẹ́ kí ogun ayé kó lè borí mi tó pọ̀ ń jẹ́ mọ́lẹ̀ fún mi gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ gbogbo òyì ni mo dá padà sọ́dọ̀ rẹ gbogbo ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ ayérayé ọmọ ṣe o ètò pé ìwọ ni agbára okun àti ìmọ́lẹ̀ mi ìjẹ́ pé ìgbà gbogbo òǹgbé mi ró òǹgbé mi rí kò òǹgbé mi ga ó jẹ́ kí ogun ayé àti ètò ayé àti ibi egbò wájọ pé bí àwọn yẹn kó borí mi ayé rẹ mọ̀ sọ wípé o ṣe ológojọ mọ̀ sọ wípé o ṣe olùrọ̀fẹ́ mọ̀ sọ wípé o ṣe mímọ́ jùlọ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn ògo ni fún orúkọ rẹ àjùlọ ògo ni fún olùrọ̀fẹ́ ìbẹ̀ àtọ́fẹ́ àgbà gbogbo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù kí bàbá yẹn wípé ó ṣe ìwọ tó mú mi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó tún mú mi parí ẹ̀tọ́ àfáà ìwọ tó tún mú wọnú ọ̀sán tí mo lọ pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ tí kò lóyún tó pé ìwọ ń jẹ́ mọ́lẹ̀ fún mi ó sì tún mọ́ jẹ́ mọ́lẹ̀ fún nígbà gbogbo láti mọ lékè láti mọ borí láti mọ tayọ àti láti mọ pọ̀ ní ìbùkún ojoojúmọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe gbogbo yìí mo dá padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe gbogbo ọlá ni mo dá padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe mo ní kábíyèsí rẹ Ọlọ́run ayérayé ológo jùlọ gba ọpẹ́ àti èmi ìjọba pé ìwọ ni Ọlọ́run ẹni tó mú mi gbogbo rẹ̀ àjọṣe ní àtàlàfíà ó sì tẹ̀síwájú pẹ̀lú mi nípa agbára àtàṣẹ bẹ́ẹ̀ ni ọjẹ́ mọ́lẹ̀ fún mi òmù kí mọ̀ ẹ̀kọ́ mọ́lẹ̀ sí mi lára bẹ́ẹ̀ ni ọjẹ́ agbára fún mi pẹ̀lú agbára àtàṣẹ ó sì mú wọnú ọ̀sán tí mo lọ pẹ̀lú agbára àtàṣẹ rẹ nínú mọ́lẹ̀ rẹ tó ga tó tóbi jùlọ àìbí àti mọ́mọ́ òtún bẹ́ẹ̀ ni mọ́lẹ̀ yóò tún mọ́ ju bó ṣe mọ́ nínú ayé mi lọ ní ti gbòòrò mi ó tún mọ́ gbòòrò ó tún mọ́ mi gbòòrò sí pẹ̀lú agbára àtàṣẹ bẹ́ẹ̀ ni mi ó sì mọ́ pọ̀ sí ní ọ̀tún ní ìbùkún ọ̀tún lójoojúmọ́ èmi máa pọ̀ ní ìgbéga ọ̀tún lójoojúmọ́ tó pé ìwọ ni mọ́lẹ̀ àti ààbò àti ìtọ́jú mi ògo ni fún orúkọ rẹ bàbá mo sọ wípé o ṣe ògo ni fún orúkọ rẹ ọmọ mo sọ wípé o ṣe ògo ni fún orúkọ rẹ ayé rẹ bàbá mo sọ wípé o ṣe títí ayé lèmi ọmọ yìnyín àti mọ̀ gbòòrò àti mọ̀ fún pàtó fún orúkọ o ṣe ọba àwọn ọba rí mọ́ yàn mẹ́ta kan gba ọpẹ́ àti ìyìn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi kí bàbá yẹn wípé ó ṣe Ọlọ́run ní gbogbo ọ̀nà mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ ìtorí pé agbára rẹ ni àìtí tóbi rẹ ni tí gbogbo àwọn olùkórajọpọ̀ ibi àwọn olùkórajọpọ̀ búburú àwọn ọ̀ka ènìyàn ni àìtí wọ́n gbé tí wọ́n dìde ògo nítorí tèmi tí wọ́n ń kọsẹ̀ tí wọ́n ti ṣubú tí wọ́n sì ń parun nípa ìmọ̀ àti tara wọn bàbá pọ̀ mọ́ lórí mọ́tò wípé ṣé àdúrà pẹ̀lẹ́dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ gbogbo yìí mo dá padà sọ́dọ̀ rẹ nítorí pé ìwọ ni Ọlọ́run alágbára tó jẹ́ agbára fún mi ìwọ ni Ọlọ́run mọ́lẹ̀ tó ń jẹ́ mọ́lẹ̀ fún mi tó dúró tì mí tó ṣe tó wá tó ràn mí lọ́wọ́ nígbà gbogbo láti mú kí gbogbo àwọn kórajọ gbogbo pátá èyí ṣe ibi àwọn kàdá ọ̀nà búburú ni àdìkíwọ́ bọ́ kọsẹ̀ kí wọ́n sì mọ parun nípa ìmọ̀ àti ìtara wọn gangan fúnra wọn ògo ní forúkọ rẹ ayérayé bàbá mo mọ̀ lórí mo sọ wípé o ṣe àdìfúnjà tí wọ́n jà fún nígbà gbogbo nípa dídààbò rẹ
bò mí nípa títàn mọ́lẹ̀ sí mi la nípa fi mọ́lẹ̀ yí mi ká ànípa títí agbára fún mi jẹ́ pé àní gbogbo ọ̀nà nígbà gbogbo ọjọ́ gbogbo nígbà àdúrà jíjà àbí nítòsí ni gbogbo ìkọ́ra ẹjọ́ pa àwọn ẹni gbogbo àwọn ká ni àníwọ́n kọ̀sẹ̀ àníwọ́n ṣùṣù wọ́n sì ń pààrọ̀ nípa ìmọ̀ àti tara wọn ọlọ́run ogórógo tí olùwàgbà ọpẹ́ olùwàgbà yìí mi olùwàgbà ọpẹ́ olùwàgbà yìí mi tó pé bí wò ṣì wọ àdìta ló lè ṣe ìta ló lè gbà lọ́wọ́ wọn olùwà kò ṣe mi mọ́mọ́jọ ọmọ ṣe o ológojọ ọmọ ṣe olùwàfẹ́ ọmọ ṣe gbóyè ológo mọ́ gbórúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ní gbogbo ọ̀nà mọ́mọ́ sọ wípé ṣe ètò pé ìbámọ́ ṣe rẹ ni kí lèmi fẹ́ ṣe kí lèmi fẹ́ sọ ìwọ ọlá rẹ lọ́kàn mi fi balẹ̀ láyọ̀ mi fi ń kún ni mo fi yan fada lójoojúmọ́ àyè lèmi fi ń lọrí lèmi fi ń bọ̀rẹ̀ ní gbogbo wípé èmi ọmọ lọrí èmi ó sì mọ bọ̀rẹ̀ ayọ̀ mi ó sì mọ kún nígbà gbogbo ìfọkànlẹ̀ yóò sì mọ jẹ́ tèmi títí láéláé nínú agbára rẹ̀ àtọ́lọ́ rẹ̀ bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mọ́ sọ wípé ṣe mo dá gbogbo yìí padà sọ́dọ̀ mọ́ sọ wípé ṣe ìtorí pé agbára rẹ àti tóbi rẹ ni ìtorí pé tí ìwà inú rẹ ni àti ìrọ̀fẹ́ rẹ ìwọ ni ọni náà àyè tó fi mí lọ́kàn balẹ̀ nígbà gbogbo ayọ̀ mi kún inú mi dùn ara ọkàn mi balẹ̀ nígbà gbogbo àdígbà gbogbo èmi yọ̀ níwájú èmi nínú láti mọ̀ láti mọ̀ orúkọ rẹ ga ìbámọ́ ṣìwọ́ èyí kò lè ṣe ṣe fún mi bọ́ sọ wípé ṣe lọ́run ayé la bàbá mi mọ́ wípé òun kan àríkò ṣì láti lè gba ayọ̀ rẹ lọ́wọ́ mi àyè láti lè gba àdúrà lọ́wọ́ mi àbí láti dábìí láti fi mi ṣẹ́ṣẹ́ ògo ní forúkọ rẹ bàbá mi mọ́ ní forúkọ lọ́wọ́ ayé mo dá gbogbo padà sọ́dọ̀ mọ́ sọ wípé ṣe mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ mọ́ sọ wípé ṣe ayé rẹ bàbá gba ọpẹ́ olùwàgbà yìí mi olùwàgbà ọpẹ́ olùwàgbà yìí mi olùwàgbà ọpẹ́ olùwàgbà yìí mi. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ gbogbo yìí mo dá padà sọ́dọ̀ pé tí gbogbo agbára tó fi jọ lọ́rùn ni nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi nínú ògo tí kò lẹ́gbẹ́ tí kò lójúwọ̀n tí kò sírò ìtàn tí kò sí kàtàn tí kò nákàwé tí kò náfijọ́ lèmi ń gbòòrò lótùmọ̀ lèmi ń gbòòrò èmi sì gbilẹ̀ èmi sì tún mọ gbòòrò lọ títí ayé ànípẹ̀kun àdé mi mọ̀ pọ̀ sí ní gbogbo gbà nípa agbára àti àṣẹ àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo yìn ológo bàbá nínú àyọ̀ ńlá tó ga jùlọ àní mo yìn ológo pẹ̀lú dùnú tó ga jùlọ fún títún bí àtàgbára inú ayé mi jẹ́ pé kéde àní òun mi gbòòrò nínú ògo tí kò nẹgbẹ́ tí kò nákàwé tí kò náfijọ́ tí kò nóka ẹ̀yìn tí ẹnìkan ló ròyìn rẹ̀ tán àní bẹ́ẹ̀ ni nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ìbéèrè bí ọmọ gbòòrò èmi ó sì mọ gbilẹ̀ èmi ó sì mọ gàṣẹ èmi ó sì mọ pọ̀ṣẹ̀ èmi ó sì mọ tayè síwájú nínú ògo tó ga jùlọ tó di onígbà gbogbo nípa agbára rẹ̀ ògo ní fún orúkọ rẹ̀ bàbá ògo ní fún orúkọ rẹ̀ ọmọ ògo ní fún orúkọ rẹ̀ mọ ayérayé ọmọ ṣe gba ọgbà àti èmi ológojọ ọmọ ṣe gba ọgbà àti èmi ẹrù ọba rẹ ọmọ ṣe gba ọgbà àti èmi ní gbogbo ọ̀nà mo yìn ológo bọ́bọ mẹ̀mí mímọ́ ìtọ́pẹ́ agbára rẹ àánú rẹ ní oore ọ̀fẹ́ rẹ ni ìjẹ́ pé ní ojoojúmọ́ àní òmù mi gbòòrò òmù mi gbilẹ̀ òmù mi tayọ sí àìnínú ògo àìní òmù mi gbòòrò sí tó mọ mi gbòòrò sí bẹ́ẹ̀ ni ó sì mọ gbé tó mọ táyé tó mọ gbòòrò sí àìnínú ògo tí kò lẹ́gbẹ́ tí kò dóbo tí kò dákàbí tí kò lábìjọ tí kò sí ròyìn tán ó ṣe bá bọ mẹ̀mí mímọ́ ó ṣe àtóbi jùlọ ológo jùlọ bàbá gba ọpẹ́ olùwàgbà yìí olùwàgbà ọpẹ́ olùwà títí ẹ̀lì mẹ́mọ̀ yẹn tí mo gbòòrò ya ìtọ́pẹ́ nípa agbára àti àṣẹ rẹ ni agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àtàánú àti ṣeun fẹ́rẹ̀ tó wà tó dúró títí láláì nítorí pé lẹ́yìn ẹni rere kan kò sí olóòótọ́ kan kò sí so èmi mọ̀ra mi lẹ́sẹ̀ àwáwí kankan tí mo fẹ́ ṣe níwájú rẹ kò sí fún mi ohun kan tí mo ní sọ ni pé bàbá dáríjì mi àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àánú ni mo béèrè fún Ọlọ́run ayérayé ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù mo béèrè fún bàbá ayá ṣàánú fún mi dárí gbogbo orí kọjá ìṣe mi gbogbo orí kọjá ìṣe mi náà ìjọ pé àwárí kò ṣe fún mi tí mo fẹ́ ṣe níwájú rẹ̀ bàbá ìjọ pé ìwọ nìkan ni Ọlọ́run ẹni pípé ìwọ nìkan lẹni mímọ́ ìwọ nìkan lẹni tó tọ́ ètò yẹ àríwọ lẹni kan tó dára jùlọ ẹni rere kan kò sí lẹ́yìn ìwọ Ọlọ́run nìkan ṣoṣo èdè mo sì sọ wípé àwárí kan kò sí mo fẹ́ ṣe níwájú rẹ̀ ojú pé kéde bàbá ṣàánú fún mi dárí gbogbo orí kọjá ìṣe mi sọ mi di mímọ́ ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí wá sọ mi di mímọ́ ṣàánú fún mi gbogbo orí kọjá ìṣàtàṣì mi lọ́ba sọ mi di mímọ́ nínú àánú oore ọ̀fẹ́ àti ọ̀rẹ́ tó ga jù ọba dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo àṣírí mi jì mí Olúwa sọ mi di mímọ́ ní gbogbo tí ṣe orí kọjá ẹ̀ṣẹ̀ mi Olúwa sọ mi di mímọ́ látòrí tẹ̀mí wa bójú látòrí tẹ̀mí wa bàbá ní orúkọ Jésù Kristi Olúwa dáríjì mi Olúwa sọ mi di mímọ́ dáríjì mi sọ mi di mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ bàbá dáríjì mi sọ mi di mímọ́ fún ògbà sínú ògùn bàbá sọ mi di mímọ́ ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mímí ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ni mò ń béèrè fún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ ní káfárí ni ẹ̀jẹ̀ tí ń ṣe ìrúbọ àti ètùtù tí kò sí ìrúbọ àtùtù mọ́ lẹ́yìn rẹ̀ mọ́ ẹ̀jẹ̀ èyí tó gbé májẹ̀mú tuntun dìde ìjẹ́ pé ó sì bá gbogbo májẹ̀mú gbanijẹ́ tí kò sì ṣe májẹ̀mú kankan tó tún lè borí rẹ̀ mọ́ ni Olúwa
ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ni mò ń béèrè fún nínú ẹ̀jẹ̀ yẹn Olúwa ṣe fún mi bàbá pẹ̀lú ìfẹ́ tó ga tó lè gbọ́dọ̀ yá ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ yẹn pátápátá kìdí mímọ́ gbogbo tíṣe àwọn àkọsílẹ̀ búburú ẹ̀dá gbogbo yòókù tá a ti kọ́ ìta nǹkan àbí tá a tó lè bọ́ ọkọ tí pèmí àtọwọ́ tí kò àti ibi tá a fi ń kọ́ àti tá a fi ń kọ́ àti ibi tá a kọ́ sàtọwọ́ àtòun tá a ń kọ́ àti ẹni tí ń bẹ náà àti ẹni tá a bẹ náà gbogbo kí wọ́n di pé parẹ́. nípa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ mi nínú ẹ̀jẹ̀ yẹn látọ̀dọ̀ rẹ wá bàbá gbogbo tí ń ṣe Sátánì àti ìjọba òkùnkùn ègún èpè àti májẹ̀mú nǹkan gbogbo pátá nínú àhámọ́ wọn kí wọ́n tó wá fún ju bó ṣe fún wọn lọ ẹ̀wọ̀n wọn kó tó wá há wọn ju bó ṣe há wọn lọ àìkú tó ń jẹ́ àtẹ̀pá àti pátá gbèsè jẹ lọ àǹfààní àti lè rúra àti lè ronú kọ́mọ̀ ṣe ṣí fún ọ débi kí wọ́n láǹfààní àti lè gbé gbèsè kan láì àti láíláí nínú ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi yẹn Ọlọ́run ayérayé ọ̀rọ̀ pé mo fẹ́ mọ kọ̀kọ́ ti pàtì kọ̀kọ́ mọ wájà ayé mi mọ rídìí ayé mi gbogbo tó bá ti wà nínú ayé mi tí kò fògbà àti fún Ọlọ́run tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí tí kò ṣara àwọn òfin Ọlọ́run wà lẹ́yìn mọ níjà ti sọ fún mi fáwọn tí kò nínú ayé mi ti gbogbo yọ tẹ̀mí náà kò tẹ̀mí náà yóò dùn mọ́ mi kò ní ọ̀yà fáwọn tó kò náà tó gbogbo fọwọ́ dànù kò nínú ayé mi eruku tó kéré jùlọ kò gbọdọ̀ ṣẹ́kù nítorí pé láti rórí mi díẹ̀ kan ṣe mi tì rẹ ní ṣe o sì dá mi fún ògùn àti inógo rẹ ni kì í ṣe fóun kóhun kan ìjọba ò ti gbọdọ̀ bọ́ sọ mọ́ mi lọ́wọ́ bàbá àní nípa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ní ẹ̀jẹ̀ Jésù Kristi yẹn kan náà Ọlọ́run túbọ̀ mọ́ dá mi láre ju bó ṣe dá mi láre lọ jẹ́ kí n mọ ìdáríwá bó ṣe rí gbà láre ju bó ṣe rí gbà lọ jẹ́ kí n mọ dé ìdálẹ́ ju bó ṣe dé ìdálẹ́ lọ ìyẹn nìkan kọ́ àní kí tó á jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere tó dára jùlọ tó tóbi jùlọ tó mọ́lẹ̀ jùlọ lọ tó sì lágbára jùlọ fún ògo àti inógo rẹ fún gbogbo ènìyàn gbogbo àwùjọ agbègbè àti gbogbo ogun mẹ́rin àgbàlá ibi tí mo lè dà sí ibi tí ì lè dé ìjọba ọ̀run kọ́mọ̀sí bọ́sọ̀ mọ́ mi lọ́wọ́ pẹ̀lú nípa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀run nínú ẹ̀jẹ̀ Jésù Kristi yẹn kan náà Ọlọ́run jútà tiẹ̀ wá lọ jẹ́ kí láti bọ̀ dá mi láì kí tó mọ̀ dá láàrin jù àti wá lọ níwájú ìníwà tó ní gbogbo tí wọ́n bá ṣe nínú ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi yẹn kan náà oore ọ̀fẹ́ àánú ojú rere lọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ ìgbàlà rẹ kó tó bọ̀ jẹ́ tèmi lọ ẹ̀rí àyè mi kó tó wá lóògùn gbogbo ṣùgbọ́n ní ọ̀tún náà tó ojoojúmọ́ ó yá kí tó àmọ́ iyọ̀ tuntun pẹ̀lú òkú tuntun àti gbéga tuntun lójoojúmọ́ ìtẹ̀síwájú rẹ̀ ọ̀tún kó tó mọ̀ jẹ́ tèmi ní ọ̀tún lójoojúmọ́ gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ nínú oòrùn àti òṣùpá àtọjọ́ àti ọjọ́ gbogbo ti ṣe wọlé ọ̀tún ni wọ́n iyọ̀ tuntun pẹ̀lú òkú tuntun lójoojúmọ́ porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ayérayé mi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun mo béèrè fún bàbá àyíwá ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ẹ̀jẹ̀ mímọ́ ni ẹ̀jẹ̀ tí kì í dín bàjẹ́ bí wúrà àti fàdákà ni ẹ̀jẹ̀ mímọ́ ni ẹ̀jẹ̀ tí kò nábà wọn ni ẹ̀jẹ̀ mímọ́ ni ètí ń ṣe irúbọ àti ètùtù kan tí kò tún irúbọ àti tùmúrà lẹ́yìn rẹ̀ mọ́ ni ẹ̀jẹ̀ mímọ́ ni ètí ń ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni tó bá bó ti ṣe májẹ̀mú gbàjẹ́ tí kò tún sì gbé májẹ̀mú tuntun mìíràn ro ètí kò sí májẹ̀mú kan tó tún lè borí rẹ̀ mọ́ ni àdí ẹ̀jẹ̀ mímọ́ ni ẹ̀jẹ̀ tí ń ṣe ẹ̀jẹ̀ àánú ẹ̀jẹ̀ oore ọ̀fẹ́ ẹ̀jẹ̀ gbala ẹ̀jẹ̀ wòsàn ẹ̀jẹ̀ dáláre ni ayérayé Ọlọ́run ògo nínú fẹ́lẹ̀ tọ́ka tó lè gbọ́ tó lè lọ ọ̀yá ní orúkọ yóò ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àti pátápátá àìkèntì mi pátápátá àìṣe mi kò jẹ mọ́ pátá àì gbogbo tí sáwọn àkọsílẹ̀ mi búburú àìdára gbogbo ìta ti kọ táwọn kọ àbí táwọn bọ́ kọ nípa mi ọwọ́ ti kọ́ ni àti ohun táwọn fi kọ́ ni àti ibi táwọn kọ́ sí àti ohun táwọn kọ́ àti ibi táwọn ti dábẹ́ gbogbo kí wọ́n ti pípa ní orúkọ Jésù Kristi nípa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ní ẹ̀jẹ̀ Jésù Kristi tí Ọlọ́run ṣe fún mi mímọ́ jùlọ àní ní ọ̀tún àní gbogbo tí ṣiṣẹ́ àṣeparí àwọn kàǹgó Sátánì àtàríkà àti ègún rẹ̀ ti pàjẹ́ ìbò àgbẹ̀ pátá kí wọ́n tún wá mo ṣe ra lọ nínú àwọn ọmọ wọn àìkí wọ́n tún jẹ́ ní gbèkùn bó ṣe jẹ́ gbèkùn nígbà wọn lọ àní ẹ̀wọ̀n wọn kó tún wá fún wọn bí wọ́n ṣe fún wọn lọ àìkí wọ́n tún jọ wọn àtẹpá pátá níbo tí wọn àtẹpá lọ àìkí wọ́n tún jọ wọn ìgbé bó ṣe wọ́n lọ àní pápátá àní ní orúkọ Jésù àní ní akutu jẹ́jọ́ bó ṣe wọ́n àní àǹfààní àti lè rúra àǹfààní àti lè rúra kọ́mọ̀ ṣe ṣe wọ́n dé pé wọ́n àǹfààní àti lè rúra débi kí wọ́n sọ pé àwọn lè gbégbèsè kí gbèsè ibì kan nípa tèmi mọ́ ní orúkọ Jésù nípa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí wọ́n lọ́wọ́ aláṣẹ fún pẹ̀lú ìfẹ́ tó ga tó lẹ́gbẹ̀ẹ́ tó dàgbà tó dàbí jọ yóò orúkọ Jésù bọ́ tẹnumọ́ àìní ní ọ̀tun lójoojúmọ́ bọ́ wájà ayé mi kò sì mọ rí ìdá ayé mi àìní bọ́ wájà ayé mi kò sì mọ rí ìdá ayé mi ọ̀rọ̀ pé mo fẹ́ bọ́ kọ̀ọ̀kan gbogbo ohun tó bá ti wà ní ayé mi tí òògùn àti fọ́nà tí ì ṣe fẹ́ wọ́n lọ́wọ́ ayé ti pa ti kọ́ ya mọ wọn kó nu ayé mi ya mọ fọ̀dánù kó nu ayé mi mọ wọn kó nu ayé mi àìmọ fọ̀dánù kó nu kọ́ mọ dáná sọ́kò tìmọ̀jú wọn kọ́ mọ̀ sí kú eru kọ̀ọ̀kan tó kéré jùlọ bàbá ní orúkọ Jésù Kristi ayé mi kó sì bẹ̀ jẹ́ mi mọ́ pápátá fún òògùn àti ìlógo rẹ̀ ètò pé láti orí mi dé ìkànnì ẹ̀sẹ̀ mi ti
tìrẹ ní ṣe ìwọ sí tàbí sọ ayé kìí ṣe fún nǹkan mi bó ti pé fún ògùn àti ìlógo rẹ ni àyè láti mọ jẹ́ ìmọ́lẹ̀ àti òdodo nígbà gbogbo olúwa àrí gbogbo ohun tó bá ti wà ní ayé mi tí ó fòkà fún ọlọ́wọ́ aláyẹ àyè ní ìwádìí tí wọ́n ti wádìí ẹ̀mí tó sì rí ayé mi ní ọ̀tún lójoojúmọ́ ó yà àrí fún gbogbo mo fa tó kóòdù ayé mi mo fọ̀ dánù kóòdù ayé mi eruku tó kéré jọ ọkọ̀ gbọdọ̀ sẹ́kùn ayé mi sẹ́ ó yà bá ti bẹ̀rẹ̀ ó yà dó wọn tẹ́rù ẹ̀mí kò sì mọ́ pátá fòkà àti ìlógo rẹ àyè gbogbo ayé mi yà pé kí n mọ jẹ́ ìmọ́lẹ̀ àyè kí n mọ jẹ́ iyọ̀ àyè kí n mọ jẹ́ àìní ìmọ́lẹ̀ àti iyọ̀ rere àwòkọ́ṣe rere àyè tó ṣe búyọ̀ gan àyè fòkà àti ìlógo rẹ ìtọ́jú tó ga tó ti mọ́lẹ̀ jùlọ nínú orúkọ Jésù rẹ̀ àyè fún gbàlà rẹ nínú ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní gbogbo ọjọ́ ayé mi àyè àwùjọ agbègbè gbogbo ẹnikẹ́ yóò kó gbogbo iṣẹ́ ìjọba kọ́mọ́ sí bọ́sọ̀ lọ́mọ pẹ̀lú orúkọ Jésù rẹ̀ nípa èrè bọ́mi àti ìwẹ̀lú mọ́ ọ̀tún ni àyè nínú ẹ̀jẹ̀ Jésù rẹ̀ tọ́sẹ̀ káfà ni bàbá pátápátá ní ọ̀tún lójoojúmọ́ wàá tún mọ̀ dá mi láre kí tún mọ̀ dá láre kí tún mọ̀ dá láre bá níwájú èdè gbogbo nínú gbogbo tí wọ́n ti níbi gbogbo tí wọ́n bá wà àìsàn àwùjọ gbogbo bá ti gbogbo bá tó fi jọ ogo yìí kó tún mọ̀ jẹ́ tẹ àní ayé mi kó tún mọ̀ pọ̀ sí ní àánú àti bùkún àti bí àti ẹ̀wọ̀n fẹ́rẹ̀ àtòjú rẹ̀ àti wà lọ ní orúkọ Jésù rẹ̀ nípa èrè bọ́mi àti ìwẹ̀lú mọ́ ọ̀tún ẹ̀jẹ̀ Jésù lọ́sọ̀ọ̀sẹ̀ káfà sí ẹ̀jẹ̀ bájẹ̀ mi tó tẹ̀lé ìtí kò dákọ̀ ìtọ́ra ìbábá bọ́ mi mọ́ ní orúkọ Jésù rẹ̀ oore ọ̀fẹ́ àánú rẹ̀ ojú rẹ̀ lọ́wọ́ rẹ̀ àti ọ̀nà rẹ̀ àti tèjì gbogbo ẹ̀yà kí túbọ̀ nípa bó ṣe rí gbà ní gbogbo ọjọ́ ayé mi pátá àìkí túbọ̀ nípa bó ṣe rí gbà ní gbogbo ọjọ́ ayé mi pátá àìkí túbọ̀ nípa bó ṣe gbà ní gbogbo ọjọ́ ayé mi àìyé mi kó tó àmọ́ fọ̀ ní ògbó sí fọ̀ ní ògbó iṣẹ́ ìjà sójú kó tó àmọ́ fọ̀ ní ògbó sí ọ̀dọ̀ àìkí mi tó mọ̀ pọ̀ ní ògbó láti bùkọ́ ti bó ṣe bọ̀ lọ ilẹ̀ kó ògbó wá kó tó ṣe bó ṣe fẹ́ àní èrè àmì kó tó wà lógo bó ṣe lógo lọ pápá àṣẹ agbára rẹ ni ọjọ́ òòrùn òṣùpá àti gbogbo ṣiṣẹ́ òwúrọ̀ pátá wọ́n yọ tuntun lójoojúmọ́ ayé mi kó àmọ́ tuntun lójoojúmọ́ pẹ̀lú ògo tó àti gbéga tuntun lójoojúmọ́ ògo ìkó sì mọ̀ jẹ́ tẹ̀lé nígbà gbogbo ní ọ̀tún ní rere wa ẹ̀yà àmì kó tó àmọ́ pọ̀ sí pẹ̀lú ògo tó wà nínú ẹ̀ka tó lákàbẹ̀ ní ọgbẹ́ lójoojúmọ́ àti gbogbo ọjọ́ ayé mi fún ògo àti lógo rẹ ògo ní fún ọgbẹ́ ṣe tí ẹni mọ̀ ní mọ̀ gbórúkọ rẹ ga. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi pẹ̀lú ìtara tó ga orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìdẹ́mi mi màtàgbára inú àìṣe mi ò tó bàbá tún un náà mi màtàgbára ẹ̀dá sínú àìṣe mi wọ́n máa mú ọjọ́ pẹ̀lú agbára tàṣẹrẹ láti lè mọ nítẹ̀síwájú tó pẹ̀lú láti mọ nítẹ̀síwájú nínú ìfẹ́ rẹ láti mọ gbẹ́kẹ̀lé ọ láti mọ gbà ọ gbọ́ àti láti mọ gbé nínú ìfẹ́ rẹ gbọ́ kọ́ rọrùn o sọ́ọ́dí tí mò ń ṣe ń sọ tí mò ń ṣe kíni tó rò pé ó dùn ni nítorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin oríṣiríṣi àwọn nǹkan ní ọmọdé bọ́ tó bá wà nínú ìṣòro mo fi máa èyí ni mo mi rántí gbogbo àwọn ọ̀rọ̀ Yorùbá tí wọ́n máa sọ wípé kíni bí ìyá lábá gbé ní sánlẹ̀ kékeré agorí ẹni so àwọn nǹkan tí kò yẹ kọ́kàn ni wọ́n mọ̀ fi kàn nítorí ìlàkọjá rẹ̀ so tí ó bá sí ní ẹ̀mí àtàgbọ́rọ̀ inú ayé rẹ̀ ó padà faraya ní èyí tí kò yẹ kó ṣe ó padà gbégbèsè ní èyí tí kò yẹ kó gbé láti sọ pé irú ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ rẹ̀ àfi kẹ́gbẹ́ kó ṣe kíni kí n gbọ̀n dànù no ìwọ kọ́ ló yẹ kó gbọ́n Ọlọ́run ló yẹ kó gbọ́n sórí fún Ọlọ́run láyè láti gbọ́n Jeremiah gbogbo ìyà tí wọ́n fi jẹ kò rí gbọ́n Ọlọ́run ló bá gbọ́n dànù so Ọlọ́run ni mo bá yẹn gbọ́n ẹ̀gbin ìyà tí wọ́n fi jẹ ìyà ìgbé tí wọ́n fi gún tí wọ́n fi lọ yẹn Ọlọ́run ni mo bá yẹn gbọ́n dànù so tó bá gbọ́nù fún ara rẹ o tún fi kún ni nítorí pé bó ṣe rí gbọ́n yẹn nítorí tó fi rí gbọ́n yẹn fún àkókò kan ni tó bá ti tí agbára rẹ̀ bá ti so tán báyìí o ìjọ tó wá ẹ̀gbin àti àbùkù tó tún wá lẹ́yìn rẹ̀ yóò tún ju tàlá kọ̀ọ̀kan lọ ṣùgbọ́n tó lọ bá gbọ̀n dànù kúrò lára rẹ̀ gbogbo ìyà àti ẹ̀gbin tí wọ́n fi ń kàn yẹn ọ̀wá o sórí àwọn tí wọ́n fẹ́ gbé kan àti wọ́n fi yà kan o wọ́n mọ̀ rí ọ wọ́n mọ̀ lá eruku ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá sùn wọ́n yanu kalẹ̀ pé kọ́ ọmọ sùn sí àwọn lẹ́nu orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ àtàgbára inú ayé mi ò tó Ọlọ́run ni mo ti ń béèrè sí wàá pọ̀ mú iná mi àtàgbára rẹ̀ wàá tó mọ̀ mú jù nínú ayé mi tí mo ṣe jù lọ ayé rẹ̀ kò tó ni mo ti ń béèrè sí gbogbo ọjọ́ ayé mi àìkí mi ò tún lè gbẹ́kẹ̀lé bó ṣe gbẹ́kẹ̀lé ọ kébì ò tún lè gbàgbọ́ nínú ẹ̀ bó ṣe gbàgbọ́ kébì ò tún lè mọ gbé nínú fẹ́rẹ̀ bó ṣe gbé nínú fẹ́rẹ̀ lọ láti mọ rí gbà lọ tún ojú tàtí ẹ̀ wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayé bàbá iná mi mímọ́ àtàgbàrá inú ayé mi ò tó kọ ni mo ṣe ń ké òyà túbọ̀ tó iná mi mímọ́ àtàgbàrá dáṣọ ayé mi dàtúwá lọ àrí iná mi mímọ́ àtàgbàrá túbọ̀ tó wọn dáṣọ ayé mi dàtúwá lọ iná mi àtàgbàrá túbọ̀ mú ọjọ́ inú ayé mi pẹ̀lú agbá tí kò dẹ̀gbẹ́ tí kò dákàwé tí kò dófin tí kò dáfijọ́ èyí tí kò ṣeré ìtọ́jú ayé mi tí kò ṣe wò tọ́jú ayé mi dàtúwá lọ ní orúkọ Jésù tó kò tó di mo ṣe ń béèrè ní ọ̀tún lójoojúmọ́ wọ́n wá ṣe tó náà mi àtàgbàṣọ ayé mi àwọn múlẹ̀ mẹ́ta àjùlẹ̀ tí wọ́n bá tó fi jọ́ lọ ní orúkọ Jésù àní ìgbàgbọ́ mi nínú ẹ̀kọ́ tó wá gbòòrò ìbò ti gbòòrò lọ àní ìgbẹ́kẹ̀lé ẹ̀kọ́ tó wá sara ìbò ti sara lọ àní gbogbo ẹ̀kẹ́ tó mọ gbénu fẹ́ ìbò ti gbénu fẹ́ lọ nígbà wọ́n yẹn tó mọ rí nínú àdébò sí ní lọ nígbà wọ́n yẹn tó mọ jálágbá ìbò ti jálágbá nínú lọ bàbá tó nẹ́ẹ̀mí mi màtàbájá ìbò ti mú dá lọ àní wàá tó mọ mú nẹ́ẹ̀mí mẹ́ta jùlọ ìbò ti jù lọ àti wọ́n tó nẹ́ẹ̀mí mẹ́ta ìbò ti dá lọ wàá tó mọ mú nẹ́ẹ̀mí mẹ́ta jùlọ ìbò ti jù lọ olùwàkóògò yóò tún mọ jẹ́ ìbò jẹ́ jọ̀lọ́ ìpápátá jù lọ ìyẹn ìgbàdàbà ìmọ̀bẹ̀yà tó wọn dá sínú ayé mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín
àmín àmín ní orúkọ Jésù. Gbọ́n tó wí onígbà tí àwọn èèyàn búburú àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkù mi súnmọ́ mi láti jẹ ara mi wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú. Tí ó bá sí iná ẹ̀mí mímọ́ àtagbára Ọlọ́run nínú ayé rẹ̀ kọ́mọ jù dáadáa wọn kò lè kọsẹ̀ o. Bí wọ́n ṣe wá láti agbẹ̀mí wọ́n sì rí ọgbẹ́ mi. Ṣùgbọ́n tí iná ẹ̀mí àtagbára Ọlọ́run bá ń bẹ nínú ayé rẹ̀ tó ń jò wọ́n kọsẹ̀ wọ́n ṣubú wọ́n sì parun nípa àmọ́ ìtara wọn nítorí wípé kíni. So iná ẹ̀mí mímọ́ àtagbára ní ọmọ ọ̀rọ̀ lọ́wọ́ láti gbẹ́kẹ̀lé Ọlọ́run yẹn láti gbọ́ Ọlọ́run yẹn gbọ́ yóò mú kí ìdarí Ọlọ́run kó mọ wà fún ọ wọ́n á mọ gbé àwọn ìgbésẹ̀ ìwọ ìgbésẹ̀ tó ń gbé ìwọ gangan kò ní mọ̀ jẹ́ tó fi gbé ìgbésẹ̀ yẹn ìwọ kàn mọ gbé ìgbésẹ̀ tiẹ̀ ní bó ti yẹ kó gbé gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àwọn yẹn wọ́n sì mọ ṣubú sínú kòtò ètò túmọ̀ sí wípé kíni ibi tí wọ́n ti rẹ́kẹ́ kalẹ̀ fún ọ ò ní náfàdà ti kọjá bẹ́ẹ̀ bóyá ibẹ̀ ló ti fẹ́ kọjá tó ti dájú ṣùgbọ́n lójijì lọ́kàn rí wípé ìrìn àjò ẹsẹ̀ kíni ó yàtọ̀ àwọn yẹn gẹ́gẹ́ wọ́n àpàdà lọ rìn lórí ìrìn àjò níbẹ̀ kọ́ kọjá níbẹ̀ ṣùgbọ́n kọ́ mọ̀ lè ṣọ́ nìkankan nítorí pé agbára tí ń gbé ohun gbogbo tí ń ṣe agbára mi ó wà nínú ayé rẹ̀. So àwọn àwò pé bóòdì ó ṣe jẹ́ jẹ́ pé àní ọkọjá bẹ̀ kan kò sí àìpé nǹkan yòó kò sí bẹ́ẹ̀ ibi tí wọ́n ti sọ pé káwọn lọ yẹ̀ wò àwọn gẹ̀mọ́ bá kó sínú ẹ̀ fúnra wọn agbára Ọlọ́run ní ṣe yẹn. Borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èyí náà bí mi máa tagbọ́ inú ayé mi ò mọ̀ tó ni mo ṣe ń ké Ọlọ́run èyí náà máa tagbọ́ inú ayé kò jò tó ni mo ṣe ń ké Ọlọ́run tóun náà máa tagbọ́ adáṣọ ayé mi àmọ́ mo náà máa tagbọ́ àjùlọ ìmùtò àti wa lọ àìrí gbogbo ojú ayé mi àìkí mọ ìjàlágbára nínú rẹ kí gbogbo tí ń ṣe kọ́rájọ pọ̀ bí i búburú ni àìkí mo tún mọ ti pàṣẹ ìmọ̀ra wọn ṣubú àní panukó mọ̀kàn kó sì mọ̀ ṣubú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ agbára rẹ̀ dà Olúwa bí ọ̀tún bò bẹ́ẹ̀ tún wọn dáṣọ láì lùjà tí wọ́n lọ kò tó àyíbò ń ké Olúwa bàbá ti bẹ ní ọ̀run tún iná ẹ̀mí mímọ́ àtàgbàdá sọ ìlùjà tí wọ́n lọ wọ́n túbọ̀ mú iná ẹ̀mí àtàgbàdá jùlọ ìlùjà tí wọ́n lọ ẹ̀tún iná ẹ̀mí àtàgbàdá ìlùjà tí wọ́n lọ wọ́n túbọ̀ mú iná ẹ̀mí àtàgbàdá jùlọ ìlùjà tí wọ́n lọ ní orúkọ Jésù Kristi àyíní gbogbo ojú ayé mi ẹ̀ wọ́n túbọ̀ sọ mi jágbá ní òbí sẹ́dẹ́gbá lọ àyíní gbogbo ojú ayé mi kéwòn tó jágbá ní òbí sẹ́dẹ́gbá lọ nígbà ojú ayé mi àìkéwòn tó mọ gbé nínú fẹ́rẹ̀ nínú gbàgbọ́ nínú ìlànà bó ṣe gbé lọ Olúwa kí gbogbo ìkọ́ra àjọpọ̀ kí gbogbo àjọpọ̀ òbí àìkú gbogbo gbèsè kí gbèsè àbí ẹni búburú ni àìkú ọmọ kọsẹ̀ àìkú sì mọ parun nípa ìmọ̀tàlẹ́ gẹ́gẹ́ bá ti kọ́ ìwé rẹ̀ sílẹ̀ àìkú ọmọ ṣubú kọ́ ọmọ kọsẹ̀ kí wọ́n sì mọ parun nípa ìmọ̀tàlẹ́ gẹ́gẹ́ bá ti kọ́ ìwé sílẹ̀ bàbá tó ní ìmọ̀tàlẹ́ yé mi àwọn ọmọ ní ìmọ̀tàlẹ́ yé mi àtúndé ìmọ̀tàlẹ́ yé mi àwọn ọmọ ní ìmọ̀tàlẹ́ yé mi àkótó sọmi dàgbà àtàgbà nínú rẹ̀ ìgbà lọ ìgbàgbọ́dọ̀ àkótó gbìnlẹ̀ kótó àgbòrò bó ti gbòrò lọ òun àkókò yìí kó sì mọ̀ jẹ́ bí bàbá tó ní ìmọ̀tàlẹ́ yé mi sẹ́ni orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Gbọ́ nípa iná ẹ̀mí mímọ́ àtagbára Ọlọ́run àlàyé nínú ayé ènìyàn tó ń jò láìsí máa jáṣẹ pẹ̀lú agbára tó ga jùlọ nìyẹn tí ní ìfọ̀kànbalẹ̀ nìyẹn tí ń kún fún ayọ̀ nìyẹn tí ń kún fún ní dídùn ní ayé pé kí ni kò sí ohun kan tí ń ṣẹlẹ̀ sí ènìyàn tí ọmọ bara jẹ́. Èyí tó mú mi rántí ìgbà tí ọmọ mi ṣe láìsí èyí yà àwọn èèyàn lẹ́nu wípé kí ni èmi ò ṣe ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan kan ṣẹlẹ̀ no tí ó bá sí agbára Ọlọ́run nínú ayé ènìyàn èèyàn bara jẹ́ ní ìdí ònídìí nítorí ti bàjẹ́ èwo wà ní gbára yílẹ̀ wo ìgbà tí ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ ti pè èrò wọn ni wípé kí ni ọ̀tán ọ̀wọ́ tẹ̀ ẹ jẹ́ ká lọ fi ṣẹlẹ̀ yà ṣùgbọ́n èrò wọn ó padà yílé wọn lórí ó padà dìtìjú fún wọn nítorí pé yẹ̀yẹ́ ẹ̀gàn àbùkù tí wọ́n fẹ́ ṣe wọn padà rí ṣe tí ẹ bá ṣe Ọlọ́run àti agbára tí nẹ́ẹ̀mí mọ́ rẹ̀ wọn bá rí ẹ̀yẹ́ yẹn ṣe. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀ dà Olúwa nínú ayé mi kò tó tún wọn dá sí iná ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀ nínú ayé mi Ọlọ́run kò tó ó yà á mú wọn jù pẹ̀lú agbára tí kò dẹ̀gbẹ́ tí kò náà kàwé tí kò lójú wọn nígbà gbogbo nínú rẹ̀ ayọ̀ mi kò tó àmọ́kùn bó ṣe bukun lọ nínú rẹ̀ ayọ̀ mi kò tó àmọ́pọ̀ tí bó ṣe pọ̀ nínú rẹ̀ àríkèmí tó àmọ́ta bó ṣe nínú rẹ̀ kémi tó àmọ́ ṣe bó ṣe rẹ̀ nínú rẹ̀ àríkèmí tó àmọ́ lẹ́kẹ̀kẹ́ tó mọ borí gbogbo ìgbà àti ètò ìpátá ju bó ṣe borí lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ni mo béèrè fún Olúwa ìtì bẹ nínú ayé mi ò tó kàn tún wọn dáàtì gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni wàá mọ̀ mú ojú pẹ̀lú gbogbo agbára tó ga tó tóbi tó lẹ́gbẹ́ tó dákàwé tó dábìṣọ́ ní orúkọ Jésù Kristi èmi àìní èmi ni mo ṣe bẹ̀rù mo béèrè fún ọ̀tún agbára mo béèrè fún ọ̀tún nẹ́ẹ̀mí mímọ́ rẹ ti gbogbo tó fi tún wọn dáṣọ ayé mi wàá mọ̀ mú ojú lẹ́yìn tó gbogbo tó ga jùlọ nínú rẹ ayọ̀ mi kó tó wá kún bó ṣe kún lọ nínú ọkàn mi kó tó wá bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ nínú rẹ àìní inú mi kó tó wá mọ̀ ju bó ṣe jùlọ nínú rẹ kí mi tó mọ̀ pọ̀ ní ìbùkún àti oore ìjà síwájú
kọ àì nínú rẹ̀ àì kébè tó àmọ́ orí kí túmọ̀ lékè túmọ̀ táì gbogbo àmì ìbẹ̀rẹ̀ gbogbo àmì ìmọ̀ gbogbo àmì gbogbo àbáṣà nínú rẹ̀ àì gbogbo ìkọ́lájọpọ̀ ìmọ̀ ibi ètí gbogbo àkótúmọ̀ tàṣí kótúmọ̀ tó fún lọ́rẹ̀ bọ́lá àjàtúwà lọ àì nínú rẹ̀ kébè túmọ̀ pọ̀ ní ẹ̀rí rẹ̀ àtọ́ka tó lògùn ní orúkọ ìjọ àtiwá lọ ní orúkọ Jésù Kristi rẹ̀ bá tún lẹ́yìn mẹ́tàbáṣọ ayé mi àwọn ọmọ lẹ́yìn mẹ́tàbáṣọ ayé mi tún lẹ́yìn mẹ́tàbáṣọ ayé mi àwọn ọmọ lẹ́yìn mẹ́tàbáṣọ ayé mi ti gbogbo agbára tó fi jọ ní orúkọ Jésù Kristi àìdíbò tẹ́ inú ọba tún lẹ́yìn mẹ́tàbáṣọ ayé mi ṣe ní orúkọ Jésù Kristi mọ́mọ́ ìdìkọ̀ lágbára tó ga jùlọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run tún nẹ́ẹ̀mí mímọ́ àtagbára dá sínú ayé mi wá mọ́ mú wọn jù pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ tí kò lójúmọ̀ tí kò nákàwé gbígbòòrò kémi wá mọ́ gbòòrò nínú ògo gbígbìnlẹ̀ kí mọ gbìnlẹ̀ nínú ògo títayọ kí mọ ta nínú ògo nílékè kí mọ lékè nínú ògo àṣírí ayọ̀ tó ga tí ò lè gbé tó kọ́ mọ jẹ́ tèmi ní gbogbo ọ̀nà tí gbogbo agbára tó fi jọ lọ nínú ògo tí kò lẹ́gbẹ́ gbogbo ọ̀nà rẹ pátá kọ́ mọ wá sí múṣẹ fún mi àní orin pátá kọ́ mọ dìbì fún nígbà gbogbo ní gbogbo ọ̀nà kábẹ́ẹ̀sì fi ohun rere wá mi rí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe tún wọn dá sínú ayé mi kò tó ni mo ti ń béèrè Olúwa tún wọn dá sínú ayé mi èyí nẹ́ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀ ó yá tún wọn dá sínú ayé mi mú ojú pẹ̀lú agbára tí kò lè gbé tí kò lójú tí kò nákàwé tí kò náà fi jọ ṣe tí gbogbo agbára tó fi jọ ní orúkọ Jésù Kristi Jésù gbogbo agbára òun àti ẹjẹ mo mú nẹ́ẹ̀mí mímọ́ àtagbára jùlọ tí gbogbo agbára lọ́pọ̀lọpọ̀ àyíjẹ́ kò ní tí kò lè gbé tí kò lágbára tí kò lè gbé tí kò lójú tí kò nákàwé tí kò náà fi tí kò sí wọlé tí kò sí wọlé ní orúkọ Jésù Kristi nínú ògo tó ga tí ò lè gbé tó lè akímọ̀ gbòòrò nínú ògo tí kò náà fi tí kò náà fi akímọ̀ gbìnlẹ̀ àìkímọ̀ tayọ kímọ̀ lẹ́kìsà kí símọ̀ ṣàṣírí ayọ̀ èrè pọ́nlá kọ́ mọ́ wá sí mo ṣe àìní orí mọ́ akọ́mọ̀ tìbí fún gbogbo oríire gbogbo àìtọ́kọ̀mọ́ ọkọ̀mọ̀ tèmi lọ àìní gbogbo ọ̀nà àìkíbẹ̀ sí ní gbà láti gbogbo wa àìkíbẹ̀ sí gbàgbé láti gbogbo wa ní orúkọ Jésù Kristi rẹ̀ ayé rẹ̀ bá tó náà mẹ́ta bá sọ yìí mẹ́ àmọ́ mú náà mẹ́ta àjùlọ yìí mi tó náà mẹ́ta bá dá sọ yìí mẹ́ àmọ́ mú náà mẹ́ta àjùlọ yìí mẹ́ àìkíbẹ̀ sí gbà ní gbogbo láti gbogbo wa àìkíbẹ̀ sí gbìnà kọ́bẹ̀ sí gbìnà kọ́bẹ̀ tá ní ògo tó ga jọ àìkíbẹ̀ sí pọ̀ sí ní ògo tó ga jọ àìkíbẹ̀ sí gbìnà ní ògo tó ga jọ ní ògo tó ga jọ àìkíbẹ̀ sí lẹ́kìtà ní ògo tó ga jọ ní gbogbo náà nípa àgbàdà àṣẹ nípa àṣẹ nípa òròfẹ́ nípa Jésù bàbá tó náà mẹ́ta bá dá sọ ayé mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àtagbára sọ ayé mi wàá mọ̀ mú nẹ́ẹ̀mí mímọ́ àtagbára jù pẹ̀lú agbára tí kò ní tiwọn tí kò ní gbé nínú ayé mi nínú rẹ̀ Olúwa ní ọ̀tún lójoojúmọ́ kí mo jẹ́ àpáta dìgbòlù èyí ní àtàjọ tó tún lágbára sí ni ìyẹn pé ní ìṣẹ́jú kọ̀ọ̀kan kí tó mọ̀ pọ̀ sí ní agbára nínú rẹ̀ nípa jíjẹ́ àpáta dìgbòlù iná àtàjọ lóru bí mo ti ń kó nọ́ọ̀sẹ̀ tí mo wọ nọ́ọ̀sẹ̀ tuntun mìíràn lọ àìkémo tó pọ̀ sí ní okun àtagbára nínú rẹ̀ ní ẹ̀ ti jẹ́ nípa jíjẹ́ àpáta dìgbòlù iná àtàjọ lóru láti mọ kọlù láti mọ lòlúlú láti mọ jóoru tẹ́rú ìjẹ́ pé èké ìtọ́ bá kọlù mi àbí ohun kó sí mi àìkọ́ mọ fọ́ tútù láì ní àtúnṣe kankan tó lẹ́mí àtagbára sọ ayé kó sí mọ́ mọ́jú pẹ̀lú agbára tó ga jùlọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọ̀tún agbára àti dẹ́mi mímọ́ rẹ mo béèrè fún ayé rẹ bàbá tún wọn dá sínú ayé mi tí gbogbo tó fi jọ́ lọ́rùn ni àti gbogbo apá tó fi jọ́ lọ́rùn ni tí gbogbo tó fi jí èmi àti èmi mọ́ ṣe bẹ̀rẹ̀ ọlọ́run àwọn gbogbo tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbà sọ ayé mi wà mọ́ mú òjò tí gbogbo agbára tó fi jọ́ ní orúkọ ti Jésù Kristi nẹ́tọ́rẹ́sì ọ̀yá àyí gbogbo ojú ayé mi ní ọ̀tún ní gbogbo àti gbogbo ìṣẹ́jú olùwàkébè tó mọ̀ pọ̀ sí ní okun àtàgbà nínú rẹ̀ àyí láti mọ jẹ́ àpáta ìdìgbòlù àyípa tí mo jẹ́ iná àtàjọ rẹ̀ àyípa tí jẹ́ àpáta ìdìgbòlù àti àtàjọ rẹ̀ àyíkébè kí mo pọ̀ sí ní ọ̀tún ní gbogbo ìṣẹ́jú wọn wáyé àyíkébè tó mọ lágbá sí ọ̀tún ní gbogbo ìṣẹ́jú wọn wáyé láti mọ kọlù àyí láti mọ lòlúlú láti mọ jóoru tẹ́rú ìjẹ́ pé èké tó bá kọlù àbí okó tó bá kọlù tó bá kọlù kókó ṣe tèmi sẹ́ àyíkọ́ mọ fọ́tún láì ní aṣọ kankan àbá tún ní ẹ̀mẹ́ta wá sọ ayé mi kọ́ bá ní ọ̀tún gbogbo ìṣẹ́jú wọn wáyé àyí láti mọ sọmi dá àpáta ìdìgbòlù àyí láti mọ mú pọ̀ sí ní okun àtàgbára nínú rẹ̀ láti mọ jẹ́ àpáta ìdìgbòlù èyí ní àtàjọ tó pọ̀ sí tó lè ṣe tó yàgbá sínú ojoojúmọ́ ìjẹ́ pé àyí ẹnikẹ́ni àbí ohun kan tó bá kọlù àbí ohun kan ṣe tèmi sẹ́ àyíkọ́ mọ fọ́tún láì ní aṣọ kankan bá tún ní ẹ̀mẹ́ta wá sọ mi sọ bí kàtàkùn wá nínú ìwà tó fi jọ lọ́rùn ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi dandan ni kó jẹ́ alágbára nínú Ọlọ́run láti jẹ́ àpáta ti gbòòyì ní àtàjọ rọrùn àti ẹrù àti jìnnìjìnnì fún gbogbo àwọn ẹni bí láì ṣe léṣe ojoojúmọ́ ni wọ́n mọ̀ pọ̀ wá sí láti mọ̀ yọ lẹ́nu ṣùgbọ́n tí wọ́n bá ti jẹ́ àpáta ti gbòòyì ní àtàjọ rọrùn tó tún jẹ́ ẹrù fún wọn ojoojúmọ́ ni wọ́n mọ̀ sáfọ́ ọmọ kan tó mọ̀ pẹ̀ tó bá yà ni olórí burúkú ni ẹ jẹ́ kí lè kó mọ bá jẹ lọ eléyìí mo ti kó wúlò táwọn èèyàn bá tí ì bọ́ ọ̀rọ̀ rẹ débi pé kọ́mọ wúlò ọmọ burúkú mọ̀ ni sórí kiri ó jẹ́ pé o ò tí ì dàlágbára tó ni tó bá yẹ kó ẹ ìfilẹ̀ ọmọ burúkú ni ẹni tí ò wúlò ẹ̀rí bó rí ẹ̀ ṣe rí ni àtẹ̀mẹ́ntọ́jọ́ ni ọmọ máa lè pátápátá yẹnyẹn ni ó túmọ̀ sí pé kí ni wọ́n ti lépa rẹ̀ ó ti di wàhálà sí wọn lágbádá ibi tó bá wà
wọ́n ní ìṣòro ibi tá a ti dárúkọ rẹ wọ́n ní ìṣòro ìtọ́gbọ́dọ̀ jẹ́ nínú ọlọ́run nìyẹn fún àwọn ẹni bí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta tún lẹ́mìí mímọ́ àtàgbẹ́dá sọ ayé mi wà á mọ mú lẹ́mìí mímọ́ àtàgbẹ́dá jù àdé kọjá ohun tí èmi ń fojú sùn àbí tí mo lérò lọ kọjá ọgbà àti màá tó yé mi pátápátá nínú rẹ ní gbogbo ojú ayé mi ní ọ̀tún àtúbọ̀ sọ mi di ẹ̀rù àti jìnnìjìnnì náà ètí gbé ẹ̀rù gbogbo àti jìnnìjìnnì gbogbo mi ìjẹ́ pé kiri àní ẹnikẹ́ni agbá ìjọba kí gbìmọ̀ àbí ìkórajọ kí àbí gbìmọ̀ kí gbìmọ̀ àti fọ́kọ̀ àti gbogbo pátá kọ́mọ́ ṣe ṣí láti mọ jẹ́ ìyọnu ìnira àbí takọ̀ àbí gbòdìwọ́ àbí dènà kankan fún mi mọ́ ìjẹ́ pé èké ìtọ́ bá dánwò ṣe amọ̀rún dànù nípa ìmọ̀ àti tara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé àjùlọ bàbá àgbàlagbà oyè tí gbogbo tó fi jọ lọ́rùn ni tí gbogbo agbára tó fi jọ lọ́rùn àti túbọ̀ tó ilé bèbí màtàgbẹ́dá sọ ẹ̀yìn àti wà lọ wá túbọ̀ mọ ilé màtàgbẹ́dá sọ ẹ̀yìn tí gbogbo agbára tó fi jọ lọ́rùn àìkọjá ìwòye àti fòtúnṣe àti ọgbà àti màjà àti ìrètí mi lọ bàbá àìdé mẹ́ta tó wọn dá sọ ẹ̀yìn mi ẹ̀yà mú òjò bẹ́ẹ̀ tí gbogbo agbára tó fi jọ lọ́rùn ní orúkọ Jésù Kristi àìtí gbogbo agbára tó fi jọ lọ́rùn sọ mi ti ẹ̀rù ńlá àìjì ìjẹ́ níwọ̀n padà tó lọ wá tó mímú pọ̀ nínú rẹ̀ láti mọ jẹ́ ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ níwọ̀n padà tó lọ ìjẹ́ pé àyè ẹni kan agbára àbíjọba gbígbìmọ̀ àbí kọ́ra jọ kọ́kọ́ àbí ohunkóhun kan kì yóò tún ṣe láti mọ jẹ́ ìyọlẹ́nu àbí ní àbí takò fún mi mọ́ àbí fún ohunkóhun kan ṣe tèmi láti mọ ṣe láti mọ gbé láti mọ gbilẹ̀ láti mọ ta ní oríire báyà gbogbo ìjẹ́ pé èké ìtọ́ bá dán òwò ṣe àmọ́ parun àmọ́ sòfin dànù àmọ́ ọrùn dànù àyè tí gbogbo àti gbogbo agbára àti ìjọba rẹ̀ àyè nípa ìmọ̀ àti tẹ̀lé gẹ́gẹ́ fún ara rẹ̀ ní orúkọ Jésù bàbá tó ní ẹ̀mí àtàbàtà yé mi pátápátá ní rẹ̀ sọ mi di ẹ̀rù náà lórí jìjì nínú rẹ̀ sọ mi di ẹ̀rù náà àyè sọ mi jìjì nínú pátá ètí gbé ẹ̀rù gbogbo àti jìjì gbogbo mi ìjẹ́ pé àyè ohun kan agbára àbíjọba gbígbìmọ̀ àbíkọ́ àyè kì yóò ṣì láyẹ̀ tí láyẹ̀ láti mọ jẹ́ ìyọlọ àbí ìnira àbí ìdíwọ́ àbí ìdíwọ́ àbí ìdíwọ́ ìjẹ́ pé ìkéyìí tó bá dán wò ṣe àmọ́ ọrùn dànù àmọ́ sòrò dànù àmọ́ ṣìgbẹ́ dànù nípa ìmọ̀ àti ìtara rẹ̀ kankan fúnra rẹ̀ pápátá ní orúkọ Jésù sọ̀rọ̀ sí máa tó lẹ́yìn mẹ́ta wáṣẹ́ yìí àwọn múlẹ̀ mẹ́ta ọjọ́ ìtìwọ́ àbátúbí ogo ìwọ́sùn méjì tẹ̀kọ́ pátá ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá tún nẹ́mí mímọ́ àtàgbẹ́dá sùn ayé mi ìkórè ayọ̀ iná ni ìkórè ayọ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n tí kò nákàwé tó kún fún ògo ọlá wúrà fàdákà ohun rere gbogbo pátá ìtókún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún rẹ tó bẹ̀ jẹ́ kò sí láti gbà kí bẹ̀rẹ̀ kó bẹ̀ sí di kókó fún mi ìjẹ́ pé kí ni àní ògo tẹ́nikẹ́ni òrùrò nínú ọ̀rọ̀ mi orí tẹ́nikẹ́ni òṣèré nínú mi àní ní gbogbo ọ̀nà èmi yóò mọ̀ dílò fún mi yóò sì mọ̀ di gbogbo ṣe fún mi yóò sì mọ̀ jẹ́ ìpín tèmi àyọ̀mọ̀ gbà mí ní gbogbo láti mọ̀ rí wọn láti mọ̀ gbé wọn ṣe bẹ́ẹ̀ ni àní àti àmọyegba lọ́nà àmọyegba àwọn èèyàn ní gbogbo ìgbà rẹ̀ wọ́n mọ̀ jàǹfààní nínú rẹ̀ ayé tí wọ́n sì mọ̀ gbà padà rere nínú ayọ̀ àtàlàfíà gángan èmi gángan fúnra mi ní ti mọ̀ jẹ́ ní ti mọ̀ yan fada nínú rẹ̀ pẹ̀lú àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọ̀tún agbára àti ní ìmọ̀ ìmọ̀bìnrin fún ọba tún wọn dáṣọ ayé mi wọ́n mọ̀ mú ọjọ́ ní ayé mi tún wọn dáṣọ ayé wọn mọ̀ ọjọ́ ní ti gbogbo tó fi jọ lọ́rùn àti gbogbo agbára tó fi jọ ní orúkọ Jésù Kristi mímọ́ jùlọ àní ìkórè ayọ̀ èyí kò lẹ́gbẹ́ tí kò dójúmọ̀ tí kò dákàwé tí kò dáfijọ́ ni èyí tó fọ́ pọ̀pọ̀ ìbùkún rẹ̀ ògo rẹ̀ ọlá ẹwà wúrà fàdákà ọ̀rọ̀ oore ní gbogbo látòrí tẹ̀mí wọn ayakọ́bẹ̀ ti kó fún mi ní àjọ ìṣẹ́gun àníwákọ̀ọ́dà sílẹ̀ tó bẹ̀ tí káyọ̀ kò sí láti gbà àkọ́bẹ̀ ti kó fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ní àníṣẹ́ pàní àkọ́dà sílẹ̀ àìtọ́ bẹ̀ jẹ́ kò sí láti gbà ní orúkọ tí Jésù Kristi ìjẹ́ pé àìrí gbogbo ọjọ́ ayé mi nínú ayọ̀ àlàáfíà àtẹ̀mí gógó àìrí bí ó ti mọ̀ jàǹfààní wọn àìrí ògo tẹ́nikẹ́ni òrùlé òdúdú mi orí tẹ́nikẹ́ni òṣìlẹ̀ mi àṣírí tẹ́nikẹ́ni òṣìlẹ̀ mi àìtí kò fàyè fún mi fàyè gbà fún mi kẹ́lẹ́ ṣe lóore àìní tèmi nínú ayọ̀ àtàlàáfíà àyè ọmọ jẹ́ ṣe fún mi àyè ó sì gbà láti mọ̀ ṣe gbogbo bẹ́ẹ̀ ni ògo yóò sì mọ̀ jẹ́ tí ó lẹ́nu pàbó àmọye gbà àwọn ènìyàn náà àmọye gbà àwọn ènìyàn ní gómìnà àgbàdá àyè ó sì mọ̀ jàǹfààní nínú rẹ̀ ìjẹ́ pé àyè tiwọn náà nínú ayọ̀ tó ga tó lẹ́nu tó dákà tó nàfẹ́ pẹ̀lú àlàáfíà àti gbogbo àyè ó sì mọ̀ jàǹfààní wọ́n mọ̀ jàǹfààní nínú rẹ̀ ògo yóò sì mọ̀ jẹ́ tiwọn náà àyè ní orúkọ ṣe bá tán nẹ́ẹ̀mí mi bàtà máa ṣe àbúrò náà bàtà máa jùlọ ayé mi ìkórè àjíkọ̀dẹ̀ ẹgbẹ́ tí ó dodo àyàkọ́bẹ̀ ti kó fún mi ògo yìí kó sì mọ̀ jẹ́ tẹ̀pọ̀ bá nípa gbàdá ṣe rẹ̀ yàtún ní bàtà bá dá fún ayé mi sẹ́nu orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ògo mi dà Ọlọ́run èyí tí mo ṣe nínú mánéjì yẹn ó tó gẹ́ tún nẹ́ẹ̀mí mi má àtàgbàdá sún ayé mi gbogbo tí ń ṣe ògo mi kọ́ bẹ́ẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ gbogbo tí ṣògo mi kọ́ bẹ̀rẹ̀ sí dígbà pàápàá nítorí pé agbára rẹ ni láfi dá ìkó lọ sóni padà yá gbogbo tí ṣògo mi kọ́ tẹ̀mí lọ́wọ́ gbogbo tí mi kó dígbà pàápàá kó sì mọ dílò fún mi nínú ayọ̀ àtàfà tẹ̀mí gbó pẹ̀lú agbára rẹ láì múni àkàkàndá ni orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi ọ̀tún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún bàbá ó yá tún wọn dá sínú ayé mi àìní ọ̀tún agbára inú ayé mi láti mú wọn jọ pẹ̀lú agbára tí kò dẹ̀gbẹ́ tí kò dojú wọn tí kò dákàwé tí kò dàbíjọ ní orúkọ ti Jésù Kristi gbogbo tí ṣe ògùn mi dá àìní gbogbo tí ṣe ògùn mi dá ìwọ dàbí togotogo lórí fún mi àìní gbogbo tí ṣe ògùn pátá ní orúkọ Jésù àkọ́bẹ̀ tẹ̀mí lọ́wọ́ bá lórúkọ Jésù Kristi àìní tẹ mọ́ta àwọn ọ̀ràn ṣàjútọ̀ ikú lòtú ti kú ni bàbá àìní gbogbo tí ṣe àwọn ògùn mi àkọ́bẹ̀ tẹ̀mí lọ́wọ́ nípa bàbá àṣẹrẹ àìní nínú ayọ̀ àtàfẹ́ àkóso ìmọ̀júlò fún mi pẹ̀lú àlàáfíà àti gbogbo àti àkóso ìmọ̀júlò fún mi àìní gbogbo tí ṣògo ya kọ́bẹ̀ tẹ̀mí lọ́wọ́ àìní gbogbo tí kọ́bẹ̀ tẹ̀mí padà fún tó pé agbára rẹ ni àṣẹ rẹ ni àìní àfẹ́ gbogbo tí ṣògo kó lọ ṣòro padà ọ̀yá gbogbo tí ṣògo mi àìní gbogbo tí ṣe tọ́ mi àìní orúkọ ṣe kọ́bẹ̀ tẹ̀mí lọ́wọ́ pátá àìní kọ́bẹ̀ tẹ̀mí pátá nínú ayọ̀ àlàáfíà àti gbogbo ìmọ̀júlò fún nípa agbára àṣẹ rẹ àìní ní ògo tí kò dẹ̀gbẹ́ tí òun kọ́bẹ̀ tẹ̀mí fún pátá nípa agbára àṣẹ rẹ olùwà tó nẹ́ẹ̀mí mẹ́ta yọ àmú nẹ́ẹ̀mí mẹ́ta ọjọ́ ibi tó nẹ́ẹ̀mí mẹ́ta yọ àmú nẹ́ẹ̀mí mẹ́ta ọjọ́ pátá kí gbogbo tí ògo kọ́bẹ̀ tẹ̀mí lọ́wọ́ kọ́bẹ̀ tẹ̀mí fún agbára àṣẹ rẹ orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ilé ẹ̀ mò ń béèrè fún agbára mo ń béèrè fún iná ẹ̀mí mímọ́ rẹ mo ń béèrè fún àṣẹ rẹ mo ń béèrè fún ire rẹ mo ń béèrè fún májẹ̀mú rẹ mo ń béèrè fún ọ̀rọ̀ rẹ tí wọ́n gbé ga ju gbogbo orí kọ̀ọ̀rọ̀ àti ẹ̀jẹ̀ Jésù Kristi fìdí mi ní àmúra agbára ọ̀tún tu gbogbo ọ̀nà fìdí mi ní àmúra agbára ọ̀tún gbogbo agbára tó fi hàn fìdí mi ní àmúra pátá ní ọ̀nà gbogbo ìjẹ́ pé ní gbogbo ojú ayé mi ìmọ̀ jẹ́ ohun àríṣà fún àwọn ènìyàn gbogbo àwọn kan ní kòkòrò gbogbo ní gbogbo ojú ayé mi èmi ọmọ jẹ́ akíyọ lọ́nà akínira akígbógun takídínà tẹ bẹ́ẹ̀ ni akídébi kan rẹ̀ fún ibi akíobi sí gbogbo ìṣe kan rẹ̀ ní gbogbo ọjọ́ ìbí ọmọ jẹ́ láṣìírí rẹ̀ lẹ́ẹ̀rí ayọ̀ tó ga tó ń pọ̀ sí lójoojúmọ́ nínú ògo náà ní bùkún porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọ̀tún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ayé rẹ bàbá lórúkọ Jésù àtọ́ ẹgbẹ́ wọ̀ mí lójijì Olúwa àìní orúkọ Jésù mo béèrè fún agbára mo béèrè fún ní ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún àṣẹ rẹ mo béèrè fún orí rẹ mo béèrè fún májẹ̀mú rẹ àìní mo béèrè fún ọ̀rọ̀ rẹ tí wọ́n gbé àdìgbò rẹ àti ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ ya fìdí mi ní àmúra agbára pátá ní àpapọ̀ ya fìdí mi ní àmúra agbára gbogbo tó fi jọ ya fìdí mi ní àmúra ní gbogbo ya fìdí mi ní àmúra agbára rẹ àìní gbogbo fìdí mi ní àmúra agbára ní orúkọ Jésù Kristi ní gbogbo ọjọ́ ayé mi ti gbogbo tó fi jọ náà alágbára àjọ àti gbogbo àmájẹ̀bú rẹ̀ wọ̀nyí ya kí n jẹ́ ohun àríṣẹ́ gbogbo àwọn ẹni gbogbo àwọn olùkọ́ àwọn kan sátánà tẹ́lẹ̀ káàjọ gbogbo àwọn gbogbo jẹ́ ìbílẹ̀ ọ̀dọ̀jà bínú tòsí ni àìdí gbogbo jẹ́ kí jẹ́ àkìyọ lẹ́nu àkìnílára àkìdínà àkìtàkọ̀ àgbègbè ṣe àkìgbèrò bí ṣe bẹ́ẹ̀ ni àkìṣe níbi bẹ́ẹ̀ ni àtò kó ṣe tèmi pàpà ní orúkọ Jésù gbogbo ọjọ́ yìí bẹ́ẹ̀ àìkí jẹ́ aláṣìírí ayọ̀ ẹni gbẹ́gẹ́ ìbùkún ẹni alálùyọ nígbà gbogbo gbogbo ọ̀nà àìdílé gbogbo ẹ̀kọ́mọ tètè bí akọ́mọ tètè bí aṣọ ẹ̀kọ́mọ tètè ẹ̀rí àìbùkún àmọ́ pọ̀ sí kọ́mọ gùnlẹ̀ sínú àgbogbo ogúnwó ṣe tèmi akọ́mọ pọ̀ ní ògo àìkú tí mo pọ̀ kí mo gbẹ kí mo ní kẹ́hìn lógo kí jẹ́ni tí wọ́n mọ̀ yọ̀ fún nígbà gbogbo ọjọ́ gbogbo láti fi gbogbo àìdí fún ìgbéga tuntun ògo tuntun àṣírí tuntun àwọn àṣírí tuntun àìnítẹ̀síwájú rẹ̀ ọ̀tún ní ojoojúmọ́ ní orúkọ tí Jésù ṣe bàbá àní ìrẹ́ amájẹ̀mú rẹ̀ agbára rẹ̀ àṣẹ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ èyí tí mi àti ẹ̀jẹ̀ Jésù ṣe èyí tí wọ́n gbé àdúgbò orúkọ rẹ̀ àní májẹ̀mú rẹ̀ fìdí mí àmúra gbọ́ tọ́pátá ní orúkọ Jésù ṣe fìdí mí àmúra gbọ́ tọ́pátá ní orúkọ Jésù ogo ìkó tó mọ jẹ́jẹ́ pé jẹ́ tirẹ̀ lọ. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi bó ṣe mú mi jáde ní ọ̀sẹ̀ tí mo wọ ní ọ̀sẹ̀ tuntun mìíràn lọ ọ̀yá ìbùkún àkàkàtàn kó tó àmọ̀jẹ́ tèmi bójẹ́ tèmi lọ ìbùkún àkàkàtàn ní gbogbo náà kó tó àmọ̀jẹ́ tèmi bójẹ́ tèmi lọ ní gbogbo tá a máa sọ nípa ìbùkún gbọ́ dáadáa ìbùkún owó ìbùkún ọlá ìbùkún ìyẹn ni pé kí ni àwọn nǹkan tí ayé mi nílò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a bá sọ nípa ìbùkún àwọn ọmọ rí pé owó tó ìbùkún nǹkan púpọ̀ ó lè ṣeéṣe kọ́ mọ̀ jẹ́ pé owó láyé rẹ nílò nítorí pẹ̀lú bí ọmọ gbígbà tóun ti lówó ẹni mú sọ gbígbà tóun ti ní náà àlàáfíà ó wà láǹtà ń pè ní ìbùkún ìfọkànbalẹ̀ ó wà láǹtà ń pè ní ìbùkún oríire ó wà láǹtà ń pè ní ìbùkún rírí ọkọ fẹ́ ó wà láǹtà ń pè ní ìbùkún rírí ọmọ bí ó wà láǹtà ń pè ní ìbùkún rírí aya fẹ́ ó wà láǹtà ń pè ní ìbùkún so ìbùkún yẹn nǹkan púpọ̀ ló wà nínú rẹ̀ so èyí tó bá jẹ́ tirẹ̀ ó lè mọ̀ ó sì lè mọ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ so èyí mo fẹ́ kó fi ayọ̀ àti ìgbàgbọ́ tó ga tó nípọ̀ tó gbogbo fẹ́ kó fi gbàdúrà yìí a máa ń gbàgbé o nọ́mbà tó lásìkò nìkan gbà fún ara rẹ o ṣùgbọ́n nọ́mbà tó láti fún ọ láti gbà fèmí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ìrere àti àṣẹ ọ̀rọ̀ rẹ ni mo béèrè fún sóòrè sínú ayé mi sọ̀rọ̀ tágbà sínú ayé mi bó ṣe mú mi jáde ní ọ̀sẹ̀ tí mo wọ ní ọ̀sẹ̀ tó mi lọ ìbùkún rẹ tí ọ̀lẹ́gbẹ́ tó ní ọ̀yà kọ́mọ̀ ìjẹ́ tèmi ní gbogbo ọ̀nà ya kí bẹ̀rẹ̀ sí ní pọ̀ ní ìbùkún rẹ gbéga rẹ gbogbo ìjáyè mi nílò ní àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ayérayé bàbá ire rẹ àti àṣẹ ọ̀rọ̀ rẹ ni mo béèrè fún lórúkọ yà súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi olúwa súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi lórúkọ Jésù Kristi ọ̀yà ní ìbùkún rẹ yá kébì kí n mọ pọ̀ sí lójoojúmọ́ àìní ìbùkún rẹ kébì kí n mọ pọ̀ lójoojúmọ́ àìní ìbùkún kébì kí n mọ pọ̀ sí lójoojúmọ́ ní ìbùkún kébì kí n mọ ta lójoojúmọ́ ní gbogbo ọ̀rọ̀ àní gbogbo tí ń ṣe ìbùkún tí ayé mi ò yà kó o sẹ́mi lọ́ba ọ̀yà kó bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí nípa agbára ṣẹṣẹ súre sínú ayé mi agbára sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ agbára ṣẹṣẹ àìní ìbùkún rẹ kébì kí n mọ pọ̀ nípa gbogbo àìní ìbùkún rẹ gbogbo èyí ayé mi ò yà kó bẹ̀rẹ̀ sẹ́mi lọ́ba kébì sí ní wáyé ní àkébẹ̀ sí ní pọ̀ ní ìbùkún rẹ gbogbo ìyá mi nípa agbára ṣẹṣẹ ọ̀yà súre sọ̀rọ̀ agbára sínú ayé ti gbogbo agbára tó fi jọ lọ́rùn ni. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Dávidi akọ wípé kí ni a sì rán Dávidi lọ́wọ́ títí tó fi dàbí ogun Ọlọ́run. So tó túmọ̀ sí wípé kí ni kò sí ẹni tó wà tí ò nídìí ìrànlọ́wọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ràn lọ́wọ́ yẹn níbo ni wọ́n wà bó ni wọ́n sì kan lára ọ̀yẹn ó wà lọ́wọ́ Ọlọ́run. Gbọ́ mi ò lè máa àwọn olóore àtàwọn olùrànlọ́wọ́ rẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀ wọ́n òun ló sì lè darí wọn sọ́dọ̀ rẹ̀. So orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre fún mi sọ̀rọ̀ àṣetágbára sínú ayé mi mọ́ ń gbàgbé o dandan kọ́ ni kò gbà fúnra rẹ o ṣùgbọ́n dandan kò gbà fún mi mọ́ bínú màá tọ́jú rẹ o bisikí àti sùtì kọ́ ni wò máa rà fún ọ lódìdí màá mọ̀ rà fún ọ lójoojúmọ́. Ọlọ́run sọ̀rọ̀ àṣetágbára sínú ayé mi súre sínú ayé mi tí gbogbo tó fi ń jẹ́ lọ́rùn ni tí gbogbo agbára tó fi ń jẹ́ lọ́rùn ni ọ̀yá àti èmi àtàwọn olóore mi àti èmi àti gbogbo àwọn táyé mi lò láti fún wọn láti mọ ràn mí lọ́wọ́ ni yàká bẹ̀rẹ̀ sí kò ń gara wa ìwọ gangan pẹ̀lú agbára rẹ ọ̀yá bẹ̀rẹ̀ sí mú wa pàdé ara wa kí bẹ̀rẹ̀ sí rí ìrànlọ́wọ́ tí ayé mi nílò gbà àti kí bẹ̀rẹ̀ sí rí oore tí ayé mi nílò gbà láti mọ fọ láti mọ gbinlẹ̀ láti mọ ta nínú ògo àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ire rẹ ni mo béèrè fún Ọlọ́run ayérayé bàbá súre sínú ayé mi ire ni mo béèrè fún Ọlọ́run ọ̀gá ògo ó yá sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi súre sínú ayé mi sẹ́ ní orúkọ Jésù Kristi ó yá ìrànlọ́wọ́ tí ayé mi nílò ni àní àwọn olórí tí ayé mi lórúkọ Jésù àìkábẹ̀sí padà wá sẹ́ àìkábẹ̀sí kan wá dára àìkábẹ̀sí kan padà wá àgbẹ̀bẹ̀ àní orúkọ Jésù ó yá súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi àìkíbẹ̀sí ní ìrànlọ́wọ́ tí ayé mi nílò àní olórí tí ayé mi àìkíbẹ̀sí nígbà àní ìrànlọ́wọ́ tí ayé mi àìkíbẹ̀sí nígbà àwọn olórí tí ayé mi àìkíbẹ̀sí nígbà àní orúkọ Jésù kábẹ̀sí padà wá kábẹ̀sí kan sí kọ̀ọ̀gá ní orúkọ Jésù nínú ògo tó kàtó lẹ́gbẹ̀ẹ́ tó náà kàwé tó náà fìjọ ó wà ní orúkọ Jésù àìkíbẹ̀ orí ìrànlọ́wọ́ gbà àìkíbẹ̀ pọ̀ ní òrùlé àìkíbẹ̀ sábà padà olórí àìkíbẹ̀ orí ìrànlọ́wọ́ gbà àìkíbẹ̀ pọ̀ ní ògbà tí ibùkún nípa àbájá ṣẹlẹ̀ bàbá súre sínú ayé mi asọ̀rọ̀ àgbà sọ́yìn mi súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sọ́yìn súre sínú ayé mi asọ̀rọ̀ àgbà sọ́yìn tí mo wá gbà tó fi dọ̀rọ̀ ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ire rẹ àti àṣẹ rẹ ni mo béèrè fún súre sínú ayé mi tí gbogbo tó fi ń jẹ́ Ọlọ́run nítorí pé gbogbo ògo jẹ́ tìrẹ gbogbo yìí jẹ́ tìrẹ ìwọ ni ìmọ́lẹ̀ mi àṣà mi àtagbára mi àti ọkọ mi àti olùgbàlà mi súre sínú ayé mi sọ̀rọ̀ àtagbára sínú ayé mi ọ̀yá ní gbogbo ọ̀nà ilẹ̀kùn ògo ilẹ̀kùn gbígbà ilẹ̀kùn bùkún kó bẹ̀ sì ṣí fún mi títọ̀ ọ̀run àti tinú ayé ilẹ̀ gbogbo kó bẹ̀ sì má sùkà jáde fún mi nígbà gbogbo kémi kí mọ tayọ kí mọ gbòòrò kí mọ lékèsà nínú oríire gbogbo àti nínú ọlá àti bùkún rẹ àti ògo pẹ̀lú àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ire rẹ ni mo béèrè fún àṣẹ ọ̀rọ̀ rẹ ni mo béèrè fún ayé rẹ bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbára sínú ayé mi Olúwa súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbára sínú ayé mi nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo rẹ ní orúkọ Jésù Kristi ọ̀yà kí mo pọ̀ ní ògo àyè kí mo pọ̀ ní bùkún rẹ kí mo pọ̀ ní ọlá gbogbo tí ń ṣe ilẹ̀kùn ògo ilẹ̀kùn ọlá ilẹ̀kùn bùkún ilẹ̀kùn ẹ̀kùn ṣeré gbogbo àní àti ọ̀rọ̀ ògo ìbùkún ìgbà ṣe gbogbo ẹ̀yà kò ṣe fún wọn bá dájú wọn bá dáṣẹ ẹ̀kùn síbi kankan àgbègbè kó ṣe fún wọn bá dáṣẹ rẹ ilẹ̀ gbogbo bẹ̀ sí mú àsùnkàn tó ga tó lẹ̀gbẹ́ tó náà kàwé tó nàbí jọba fún mi orúkọ Jésù Kristi àìní púpọ̀ kébì kí mo pọ̀ ní ọlá àti bùkún àti gbé àti gbogbo ẹ̀yìn kí mo pọ̀ ní ògo àti ṣeré gbogbo pátá àìní kí mo pọ̀ ní àlù orin báyà pẹ̀lú ògo tó kájọ́ ìgbésọ̀ àìní rẹ̀ gbogbo kọ́bẹ̀ sí wáṣímìṣẹ́ láì múra kan dáadé àìní orin bá kọ́bẹ̀ sí fún láì múra kan dáadé àìní kékeré kí mo lékè nípa agbára àṣẹ rẹ̀ Olúwa súre sínú ayé mi ọlọ́yà sọ̀rọ̀ àtàgbà sọ ayé mi Olúwa súre sínú ayé mi ọlọ́yà sọ̀rọ̀ àgbà sọ ayé mi ní gbogbo orúkọ Jésù ayé mi pọ̀ ní ògo ní agbára ní àṣẹ rẹ̀ ògo yìí kó sì bẹ̀jẹ̀ tẹ̀rọ bàtà nígbà gbogbo orúkọ Jésù bá súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọ̀run àti ayé ẹni tí ń ṣe ìmọ́lẹ̀ mi agbára àti àṣà mi ẹlẹ́dàá mi tó wò sùsùn tó fẹ́ mi tó sì dá mi ní àwòrán ara rẹ̀ ó súre sínú ayé mi ó súre àtàgbà sínú ayé mi nínú ògo mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò nínú ọlá mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò pẹ̀lú
ìdààmú kòrò kò sí fún mi mọ́ ṣùgbọ́n ìṣerere ayọ̀ rẹpẹtẹ oríire gbogbo pátá rẹpẹtẹ ó yá ó bẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ògo alágbára ní ọ̀run àti ní ayé ẹlẹ́dọ̀gbọ́n tó tún wá sẹ́dọ̀ tó tún bẹ tó tún mọ̀ bẹ nígbà tí a yóò bá ní símọ́ ẹni tó wò sùsùn tó fẹ́ mi títí tó sì dà mí ní àwòrán ara rẹ̀ tó mí mi yẹ sí mi tó fi jọ àlọ́ gbogbo tó dá àní ó súre sínú ayé mi ọlọ́run súre àtàgbà sínú ayé mi ní orúkọ tí bọ́bọ́ bẹ̀bẹ̀ mi bá àti ní orúkọ Jésù Kristi ọlọ́run súre sẹ́mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi bẹ̀rẹ̀ sí ní gbòòrò nínú ògo àìní ìrì àṣẹṣẹ fídì mi rẹ̀ ìbò sì ń gbòòrò ó sì lápá rere àìní ògo tó ga ayé bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀m àìní ògo tó ga ayé bẹ̀rẹ̀ sí ní gbòòrò nínú ògo tó ga ayé bẹ̀rẹ̀ sí gbilẹ̀ àìní ògo tó ga àìní mo dára gbàrà nípa bàtà nínú ọlọ́run àyẹ nínú ògo tó ga tó lè gbọ́dọ̀ àìní ìrìnà nípa ó bẹ̀rẹ̀ sí wá sí mi sọ nínú ògo tó ga àìní iṣẹ́ ọ̀rọ̀ ìṣẹ́ bẹ̀rẹ̀ sí ní gbòòrò pẹ̀lú ògo tó ga nínú ògo tó ga àìṣe ìjọ bẹ̀rẹ̀ sí gbòòrò nínú ògo tó ga àìní ògo tó ga gbogbo rẹ̀ mọ́bẹ̀ sí ní bíbí àìní ògo tó ga àìní mo bẹ̀rẹ̀ sí jẹ́ tó lékè sá tó sún pọ̀ sí ní mpòkò ní òrùlé pápátá àìní tó àìṣẹ́kọ̀ àìní àti ìjẹ́ ẹnikẹ́ni tó lè dára bí tí wọ́n di lọ́nà mọ́ bẹ́ẹ̀ ni ní orúkọ Jésù Kristi àìní ògo tó ga àìní oúnjẹ tó ń tayọ tó sì lékè ló sì mẹ́lẹ́kẹ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo níbo ọjọ́ ní orúkọ Jésù Kristi ìtòlú pé kì ní ọlọ́run ẹlẹ́dàá ọlọ́run àtàyè ẹ̀yìn tí ó ń ṣe ìmọ́lẹ̀ agbára àti àtòdì mi àyè tó ràn mí lọ́wọ́ àyè tó gbé mi lékè gbogbo ṣiṣẹ́ mọ́ mi èyí kọjá mi kulẹ̀ tó ń fi mi lọ́kàn báyìí nígbà gbogbo rẹ̀ ó sùn ẹ̀ṣẹ̀ ó sọ àti àgbà sọ ẹni ìrí àti aṣọ ẹgbọ́rọ̀ rẹ̀ ó fi ìmọ̀lẹ̀ ó sì gbòòrò láyé mi ó sì mọ gbòòrò sí ayé pàkó nínú ògo tó wà ní gbogbo ọjọ́ ayé mi ìgbẹ́ mọ̀ pọ̀ sí ìmọ̀ gbìnẹ̀ sí ìmọ̀ tàbí sí ìmọ̀ lékè ìsàlẹ̀ ojoojúmọ́ bẹ́ẹ̀ ni aṣọ yóò tún mọ̀ jẹ́ tèmi rẹ̀ yóò tún mọ̀ wá sí ìmọ̀ṣẹ́ ní ọ̀tún gbà gbogbo àìrí yóò tún mọ̀ jẹ́ gbogbo ògo yóò tún mọ̀ jẹ́ tọ́ nígbà gbogbo ọjọ́ gbogbo ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣàyò oníròyìn ayọ̀ mi ọlọ́run ò gbé yín kalẹ̀ fún nǹkan méjì fún nǹkan ẹyọkan náà òun náà láti mọ jíṣàyò fún mi nígbà gbogbo ara ṣe ayọ̀ yín pé kẹ́ ẹ mọ́ mi pọ̀ ní ògo ní oríire ní àṣírí gbogbo ara ṣe ayọ̀ yín náà ni wípé kí ni kí gbogbo ń tọ́ sí mi kẹ́ ẹ mọ́ kọ́ wá fún mi kọ́ mọ́ tẹ̀mí lọ́wọ́ ara ṣe ayọ̀ náà ni wípé kí ni kẹ́ ẹ mọ́ fìdí ọ̀rọ̀ múlẹ̀ ni pé ohun tí mo nídìí kí n tó rò ó ti mọ àìkó ti mọ tẹ̀mí lọ́wọ́ kó tó gbé ìyanu pé mo béèrè ara wọn ṣẹ́ nìyẹn ara ṣe náà ni pé sọ gbogbo kíbi tí àwọn ètò àti pé máa kẹ́mọ́ lábẹ́ kọjá lọ kẹ́mọ́ gbà ọjọ́ wá fún mi ìyẹn mo pa àṣẹ ni mi ọ̀dà lábà gẹ́gẹ́ bí ọlọ́run ṣe gbé kalẹ̀ fún mi láti mọ jẹ́ mi bóyá ẹgbà ṣẹṣẹ báyìí gbogbo àwọn tí mo kà sí rẹ̀ ọ̀yà bẹ̀rẹ̀ sí mú ṣẹ́ṣẹ lórí wọn ní kọ́mọ́ kọ́bó àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ ni gbogbo ẹ̀yà ń gẹ̀lú níṣẹ́ orí ìròyìn aṣọ mi ọ̀yà ẹ̀bẹ̀ kọ́mi láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi àṣẹ ni kì í sábà ní orúkọ Jésù Kristi ìtòpọ̀ ọlọ́run ẹlẹ́dọ̀ ọ̀hún àtàyè ẹ̀yìn tó dàbí ní àwòrán rẹ̀ tó sì fi mi jọba lórí gbogbo láyé tí ń ṣe agbára mi ìmọ́lẹ̀ àtàṣọ ti mi ni ó àìní ó ti gbé yín kalẹ̀ nítorí ti mi ni àìní láti mọ jíṣẹ́ mi fún mi ara sí ayọ̀ tó sì gbé kalẹ̀ fún yín láti mọ jíṣẹ́ fún mi láti mọ fi oore gbogbo tọkàn mi fẹ́ láti mọ fi lé mi lọ́wọ́ láti mọ fi gbogbo ìbéèrè mi lọ́wọ́ lákùn tí kò kàn láti mọ lá gbogbo ibi táwọn ètò àti pé báwa láti mọ gbà ọjọ́ àfọwọ́ pẹ̀lú agbára àti àṣẹ rẹ̀ nítorí tẹ́lẹ̀ ni ní orúkọ Jésù láti mọ mú ayé mi gbòòrò nínú ògo ńlá ní orí gbogbo ni láti mọ mú àdìkí ìjẹ̀lẹ̀ àti ọkọ̀ mọ̀ tùmí nígbà gbogbo ní orúkọ yóò mọ pàṣẹ o ó yá ní kámọ́ kọ́mọ́ ẹ̀yà ẹgbà iṣẹ́ báyìí ẹ̀bẹ̀ ṣiṣẹ́ ìbá nígbà láti mọ iṣẹ́ mi fún ọ yá ẹgbà iṣẹ́ bẹ̀ ṣiṣẹ́ mi fún ní orúkọ Jésù Kristi nípa agbára àṣẹ lọ́wọ́ àlàyé àṣẹ ni kì í sábà gbogbo ẹ̀yà gẹ̀ṣọ́ ẹ̀bẹ̀ kọ́mọ́ láti mọ iṣẹ́ mi fún nípa agbára àṣẹ náà yá gbogbo ohun tí mo kà jẹ́ yá ẹ̀bẹ̀ mú ṣẹ́ṣẹ́ lórí wọn kọ́mọ́ kóbó ẹ̀kẹ́bẹ̀ ṣiṣẹ́ mi fún báyìí nínú ògo tó yẹ kíbẹ̀ sí ní gbòòrò kíbẹ̀ sí gbìlẹ̀ kíbẹ̀ tayọ àyèjú wo yá àti fún sàtìrètí mi lọ ẹ̀rí àmì kó tó àpọ̀ tí mo ti mọ̀ kó tó àlọ́ gbogbo ṣe lógo lọ bẹ́ẹ̀ ni àní gbogbo náà mi kó tó àmọ̀ tẹ̀mọ̀ tẹ̀mí lọ́wọ́ àyè gbogbo bí kíbi táwọn tó máa ẹ̀bẹ̀ tí gbà àwọn ọjọ́ fún tẹ̀sí orúkọ Jésù Kristi ẹ̀tì mọ́ kó lè mọ́ nípa agbára àṣẹ lọ́wọ́ alẹ́ nínú àìsàn fún kó sì mọ̀ jùlọ fún mi bẹ́ẹ̀ ni ó rí ògo sì jẹ́ tó lọ́wọ́ alẹ́ ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi ta ni èmi ó bẹ̀rù Ọlọ́run ni agbára ẹ̀mí mi àyà ta ni yóò fò mí ta ni ọ́ ta ni yín ìgbìmọ̀ wo ni ìjọba ni yín agbára wo ni ìkórajọpọ̀ àti ìgbìmọ̀ wo ni yín òkùnkùn lẹ́yìn òkùnkùn ò sì ní nǹkan ṣe níbi tí ìmọ́lẹ̀ bá wà ìmọ́lẹ̀ lèmi nítorí pé Ọlọ́run ni ìmọ́lẹ̀ mi ìgbàlà mi àṣà mi àtagbára mi olùgbàlà mi so fún díẹ̀ yìí ẹ̀rù ẹ kò tó bẹ́ẹ̀ láti mọ bà yín láti mọ dẹ́rù bà mí èmi ni ẹ̀rù fún yín ẹ̀yin kì í ṣe ẹ̀rù fún mi èmi ni jìnnìjìnnì fún yín kì í ṣe jìnnìjìnnì fún yín àti ẹ̀yin àti gbogbo agbára yín ẹ̀rù dànù ẹ̀sùn fún dànù gbogbo ìtẹ́ ìpẹ́ ní àjọlẹ́nu anára àfọ̀gùjáni gbogbo ìtẹ́ ìpẹ́ ní ègún èpè májẹ̀mọ́ orúkọ yòówù kò wù kẹ́lẹ́ jẹ́ ìyẹn ọkàn mi wàhálà àti ẹ̀rù àti dààmú ti yín nìyẹn jẹ́ mo pa ní àṣẹ àti ẹ̀yin àti ilé àtọ̀nà yín ọ̀rọ̀ àṣẹ tó mú gidi ọ̀pọ̀ tó gbẹ́ ti gbogbo nítorí pé kọ̀ láti fún Jésù ní ti béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀yà nítorí pé iná kọ̀ láti jẹ́ kí oríire ayọ̀dùnú kọ́ mọ jẹ́ ti tèmi ni mo pàṣẹ mi ọ̀dà lábà ẹgbẹ́ ti gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi. Ta ni ẹ̀yin wo ní ìwọ wo ní ìgbìmọ̀ ìwọ ní ìkórajọpọ̀ wo ní ebi ọ̀fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀ ṣe ẹ gbọ́ ọ̀rọ̀ yìí àṣẹ ìlẹ́nu mi àní Olúwa ni ìmọ́lẹ̀ mi àṣà mi ìgbàlà mi àtagbára mi àtokùn mi ìbẹ̀rù kọ́ kò ṣe fún mi bẹ́ẹ̀ ni àní ebi ni ìmọ́lẹ̀ àní òkùnkùn lẹ́yìn bẹ́ẹ̀ ni òkùnkùn kì í sí ìráyè níbi kí kò tó bẹ́ẹ̀ àní tí ó fara hàn níbi tí mọ̀lẹ́ bá wà ìmọ́lẹ̀ ní borí òkùnkùn kì í borí mọ̀lẹ̀ ìdí bó ṣe kí o àní orúkọ Jésù Kristi ẹni yòówù kò wù kọ́ ẹ jẹ́ ìgbìmọ̀ yóò kọjá kúrò yóò kọjá ọ̀nà ìjà àbí tó ṣe ni àti ẹgbẹ́ bá yẹ ẹgbẹ́ dànù ẹ̀sùn dànù ẹ̀rún dànù ní orúkọ Jésù àti àtìlẹ́yìn àti gbogbo ìjọba yẹ àti gbogbo ẹgbẹ́ dànù ẹ̀rún dànù orúkọ Jésù Kristi ìtòrí wípé kìnìún àní tí Ọlọ́run mi ṣe Ọlọ́run ní agbára àti àṣà tó di mi àti fìdí rẹ̀ múlẹ̀ pé àní ẹ̀ kọsẹ̀ ẹ̀ sì ṣubú ẹ̀ sì parí orúkọ Jésù Kristi ìtòrí pé kìnìún àní Ọlọ́run jẹ́ agbára fún mi àní ìmọ́lẹ̀ sì di Ọlọ́run èmi sì wà nínú Ọlọ́run èmi jẹ́ ìmọ́lẹ̀ ẹ̀yin kò ní kàn ṣe pẹ̀lú mi ẹ kò ní ẹ̀tọ́ àtàbàkàn lórí ayé mi mo rà àṣẹ ọ̀rọ̀ àní mo sì fìdí rẹ̀ múlẹ̀ ayé èyí tó mú kí igi ọ̀pọ̀tọ̀ kó gbé lọ́jọ́ kìnìún àná èyí tó pé igi ọ̀pọ̀tọ̀ pọ̀ láti fún Jésù ní ojú ẹ̀fẹ́ nítorí pé ẹ̀yin náà kọ́ àyè láti ní dúdú sí gbogbo tí sórí ayọ̀ ìtọ́lọ̀ ṣe ayé àbí lórí ayọ̀ tí ìrìn àdúró gbogbo ti rẹ̀ pàrọ̀ ìtọ́ pé ẹ̀yin kọ́ láti pé kéde ayọ̀ gbogbo wájú ṣe mo pàṣẹ bí ọ̀dọ́ lábàá ọ̀yà ẹgbẹ́ náà tún gbogbo tí gbogbo ní orúkọ Jésù àti ilé àtúntò àti gbogbo ìjọba àti gbogbo àní ẹgbẹ́ náà tún gbogbo tí gbogbo ó àyítọ́ bá ṣe ṣe tó fún fún Ọlọ́run àlàyé àní ti rẹ̀ yín pátá àní ẹgbẹ́ náà lórúkọ Jésù Kristi àti gbogbo rẹ̀ ẹgbẹ́ náà lórúkọ Jésù Kristi àti gbogbo ẹgbẹ́ náà lórúkọ Jésù ìtọ́ pé èmi ò sí ní ẹtẹ́lẹ̀ mọ́ yọlẹ́nu àti èmi àti èmi gùn tẹ́lẹ̀ mọ́ nílára mọ́ èmi ò sí ní ẹtẹ́lẹ̀ mọ́ takọ̀ àti dúró láti ṣe mọ́ ní orúkọ Jésù mọ́ ẹgbẹ́ náà ti gbogbo àṣẹ kì í sábà ní orúkọ Jésù Ọlọ́run ló ní ògo Ọlọ́run ló ní ìyẹn tó sì gbàgbọ́ yóò sì mọ gbàgbọ́ lọ sí ẹni pẹ̀lú bẹ́ẹ̀ ni orúkọ sì ní padà ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìwọ lọ́ba tó ń gba gbogbo ògo àti ìyìn mọ gba ògo lọ síwájú àti síwájú láti mọ jẹ́rìí agbára bó ṣe rẹ̀ láti mọ sọ àṣẹ àtàgbára kan bó ṣe sọ̀kalẹ̀ lọ láti mọ fìfẹ́ láyé bó ṣe fi hàn lọ nínú ọ̀rọ̀ rẹ nínú oore nínú ọpẹ́ nínú àdúrà nínú ẹ̀bẹ̀ wa láti mọ jẹ́rìí agbára bó ṣe jẹ́rìí agbára rẹ àtàwátàwà níbí àti gbogbo àti wọn gbọ́ àti wọn wò wá àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run ògo Ọlọ́run yẹn ìwọ Ọlọ́run kìkì agbára ìwọ Ọlọ́run tí kò dákàwé tí kò dáfijọ́ ìwọ Ọlọ́run tí kì í pé ògo ẹgbẹ́ tí kì í fèrè gbẹ àní ìwọ lọ́ba tó ń gba gbogbo láti ilẹ̀ wa ìwọ lọ jẹ́rìí agbára ní gbogbo gbà ìwọ ló sì fi tóbi rẹ nígbà gbogbo ìwọ tó sì tẹ̀síwájú sí mẹ́jẹ̀rẹ̀ agbára tó sì mẹ́jẹ̀rẹ̀ agbára gbogbo agbára rẹ àṣẹ ìjọba ìtóbi rẹ àtúnbèrè fún ní ọ̀tún láti mọ̀ sọ̀rọ̀ ìbò sọ̀kalẹ̀ lọ láti mọ̀ jẹ́rìí agbó ti jẹ́rìí wa láti mọ̀ fi tóbi rẹ fún láti mọ̀ kọ́ bó ṣe láti mọ̀ síwájú bó ṣe fẹ́ lọ láti mọ̀ gbọ́ ìgbẹ́ àti mọ̀ bó ṣe wa lọ láti mọ̀ yẹn gbogbo ṣe àgbẹ̀nú ayé ẹnì kọ̀ọ̀kan wa lọ ìyẹn àtàwátàwà níbí àti gbogbo àti wọn bọ àti wọn wọ àti àwọn tí wọn ń bẹ láyé kàtà gbogbo tí wọn ń gbọ́ tí wọn láti wọn níta àti darapọ̀ mọ́ wa Olúwa àyàtúbọ̀ bẹ ayé ẹnì kọ̀ọ̀kan bó ṣe fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa wọ láti mọ̀ jẹ́ àgbẹ̀nú bó ṣe wa ìwọ la fẹ́ mọ ilé ọ̀tún àmọ́ fúnra rẹ̀ ní ọ̀tún ní ojoojúmọ́ ní rere àbẹ̀yàgò ní ọ̀tún ní rere jẹ́ kó kókó tó mọ̀ jẹ́ tẹ̀lé ayé ẹnì kọ̀ọ̀kan ní ọ̀tún ní rere ìyìn kó sì mọ̀ jẹ́ tiwọn nígbà gbogbo bá omi mọ́ yá ní gbogbo lẹ́mọ̀ gba gbogbo yẹn àlàáfíà ayọ̀bá yà kó mọ̀ jẹ́ ẹ̀rí àtọ́kájú kọ́ mọ̀ jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa pátápátá gbogbo yẹn àtàwátàbí àtàwọn tí wọ́n gbọ́ àti wọ́n wà ògùn kó sì mọ̀ jẹ́ tẹ̀lé òṣì bàbá tó gbọ́ òjúṣe yìí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù dá gbogbo padà sọ́dọ̀ bàbá yẹn ẹni tó ṣàṣepẹ́ nínú ayé rẹ̀ nínú ayé mi tó ṣàṣepẹ́ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ìjẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo yóò tún tẹ̀síwájú tí mo ṣàṣepẹ́ ìjẹ́ pé nínú ọ̀sẹ̀ gangan bá a ṣe ń jáde nínú rẹ̀ ó mú ọwọ́ inú ògo mú ọwọ́ inú ògo mẹ́rin kọ̀ọ̀kan wa onúbùkún àti gbígbà tó ga jù àti wọn lọ àdúrà pẹ̀rẹ̀dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọmọ ṣe bàbá ọmọ ṣe ọmọ oṣù ẹ̀mí mímọ́ àjùlọ gba ọpẹ́ gba ẹ̀yìn gba ọpẹ́ gba ẹ̀yìn gba ọpẹ́ gba ẹ̀yìn ògo ní forúkọ rẹ̀ mọ́ mọ́ lóore gbogbo orí tí wọ́n ṣe ní ayé mi tó tún tẹ̀síwájú tí mo ṣe ìtẹ́gbó tí mo tẹ̀síwájú tí mo ṣe fún ìjẹ́rìí agbára àti wàlẹ́ nígbà gbogbo ní ayé mi àrífọ́ ayọ̀ tó mú kọ́ ọmọ kọ́nù mi fún ìmọ̀lẹ́ tí wọ́n jẹ́ fún mi nígbà gbogbo àrífọ́ agbára tí wọ́n jẹ́ fún mi nígbà gbogbo àti ìgbàlá tí wọ́n jẹ́ fún mi nígbà gbogbo àrígbé tó gbé mi lékè tó sì fi mi lọ́kàn balẹ̀ àrífún gbogbo àwọn èdè mi búburú tó mú kọ́ ọmọ kọ̀ṣẹ̀ kó sì mọ̀ ṣubú kó sì mọ̀ pààrọ̀ àìnígbà gbogbo yóò rọra ayé ìbísẹ̀ ògo ní forúkọ rẹ̀ ètò pé pẹ̀lú agbára rẹ̀ òmùmí jáde ní àṣẹ pẹ̀lú bùkún rẹpẹtẹ ayọ̀ rẹpẹtẹ gbéga rẹpẹtẹ òtúbọ̀ ní ọ̀sẹ̀ tún mi lọ pẹ̀lú bùkún rẹpẹtẹ pẹ̀lú rẹpẹtẹ pẹ̀lú gbéga rẹpẹtẹ ògo ìyẹn láti forúkọ rẹ̀ ìyẹn àtọ́pẹ́ ní forúkọ ayé rẹ̀ bàbá ọmọ ṣé o ológojì ọmọ ṣé o olórọ̀fẹ́ ọmọ ṣé o ìbí àtọ́pẹ́ ọmọ ṣé o àìmọ̀ ìwọ ọ̀run ṣé títí ìbí ọmọ yẹn tí mo gbórúkọ rẹ̀ ètò pé wọ́n jẹ́ àgbà ìwọ́n tí mo tẹ́ agbára ìṣọ́jà tí wájú ṣe wọ́n tí mo fi tóbi rẹ̀ pọ̀ṣọ́ ìwọ́n tún gbọ́ tí wọ́n tún mọ gbọ́ tèmi tí wájú àti ògo yìí ní forúkọ rẹ̀ tí ìmọ̀ yìí mọ̀ gbórúkọ rẹ̀ ó ṣe bàbá ọmọ ẹ̀mí mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah orin ayọ̀ la ó máa kọ sí bàbá tó ń jà tó ṣẹ́gun fún wa hallelujah 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 lórin ayọ̀ ta ó máa kọ láti gbé bàbá ga o láti fọpẹ́ fún bàbá o hallelujah lórin ayọ̀ ta ó mọ̀ kọ láti yìn bàbá lógo ọba tó ń jà tó ṣẹ́gun
fún wa lójoojúmọ́. Hallelujah, 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 lórin ta ó mọ̀ kọ. Ògo ni fún Ọlọ́run Baba ọmọ ẹ̀mí mímọ́, ìtorí wípé ó ṣàṣepẹ́ ó ṣèjà ó ṣẹ́gun fèmí àti ẹ̀yin kálukú wa lẹ́yọ lójoojúmọ́ nígbà gbogbo lóòrèlóòrè níbikíbi òwú tán lè wà. So fún díẹ̀ yìí ó ti fi orin ayọ̀ orin ọpẹ́ sí wa lẹ́rùn, orin ayọ̀ orin ògo orin hallelujah láwọn mọ̀ kàn sí bàbá yẹn lójoojúmọ́ fún gbàlà ọ̀tun tó ń ṣe nínú ayé rẹ̀ nínú ayé mi nínú ayé rẹ̀ kọ̀ọ̀kan nígbà gbogbo ìtòsí ń tẹ̀síwájú láti mọ̀ ṣe tí kò sí ní sinmi láti mọ̀ ṣiṣẹ́ agbára iṣẹ́ àṣepẹ́ nínú ayé wa ìjẹ́ pé ní ọ̀tun lójoojúmọ́ nínú ògo tó ga tó lẹ́gbẹ́ tó lódì wọn ní kálukú wa yóò ti mọ̀ tayọ̀ yóò ti mọ̀ gbilẹ̀ yóò ti mọ̀ gbòòrò yóò ti mọ̀ fọ̀ ní ọ̀tun rere ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo wá gbàgbé ìjọba ọ̀run àti ìpadàbọ̀ Jésù Kristi nílẹ̀ kejì ó ti dé tán ìgbà yẹn ò jìnnà mọ́ ó ti súnmọ́lé. So jẹ́ kí o rí wípé ó ń ṣa gbogbo pàtẹ agbára rẹ̀ láti pé níwájú Ọlọ́run láti mọ̀ wà nínú ìfẹ́ Ọlọ́run. Bó tún padà sẹ́yìn díẹ̀ má jẹ́ kí gbogbo ìdúnkokò àwọn ènìyàn Sátánì àjọbọ òkùnkùn àwọn ẹni bíbá gbogbo kó mọ kúrò lójú ọ̀nà ìfẹ́ t'Ọlọ́run. Wo jẹ́ kí ìjọba ọ̀run kó jẹ ọ́ lógún ju ohun gbogbo lọ. Sọ pé Jésù ti fìdí rẹ̀ múlẹ̀ ẹ kọ́kọ́ mọ̀ wá ìjọba ọ̀run náà gbogbo tó kù yẹn a ó fi kún fún yín. So jẹ́ kí ìjọba ọ̀run kó ṣe kí ni kó jẹ ọ́ lógún ju ohun gbogbo lọ. Gbogbo yòówù kówù ká lè mọ̀ fi pọ́n ọ lójú má rí gẹ́gẹ́ bí ohun tó yẹ kó mú ọ rẹ̀wẹ̀sì àbí kó nínú ìfẹ́ ti t'Ọlọ́run àbí sọ ìjọba ọ̀run nù. Níwọ̀n bá tá àti lè fi ìjọba ọ̀run pọ́n ọ lójú a sì lè fi ìjọba ọ̀run pọ́n ọ lójú ṣùgbọ́n ọ̀nà kan sọ́tà lè fi ìjọba ọ̀run pọ́n ọ lójú òun ni wípé kí ni kí wọ́n fi ohun ayé yìí pọ́n ọ lójú kọ́ wá ti torí rẹ̀ kó kúrò nínú ìfẹ́ ti t'Ọlọ́run wọ́n fi ìjọba ọ̀run pọ́n ọ lójú. Ṣùgbọ́n tí ohun ayé yìí tó bá jẹ́ kí wọ́n rí fi mú ọ kúrò lójú ọ̀nà ti t'Ọlọ́run kúrò nínú ìfẹ́ Ọlọ́run wọn ò lè fi ìjọba ọ̀run pọ́n ọ lójú. Mọ́ gbàgbé o Lásárù àtọlọ́rọ̀ Ọlọ́run fi gbogbo ohun ayé yìí pọ́n Lásárù lójú. Lásárù kọ̀ọ̀kan bí ara sí ó dúró nínú ìfẹ́ Ọlọ́run wo gbẹ̀yìn rẹ̀ Lásárù ó wà ní ìjọba ọ̀run ọlọ́rọ̀ ó wà nínú ọ̀run àpáàdì. Ọlọ́rọ̀ yẹn ló wá ń sọ fún Lásárù pé kó tì ká rẹ̀ bọ́nú omi kò sọ pé kó bu ó ní kó ti ìka ẹyọkàn rẹ̀ kó ti bọ́nú omi kó tẹ̀ kán sí òun lẹ́nu. Mélòó lomi tó fẹ́ kó nínú ká tí ó kàn sí ẹ lẹ́nu kó tó kán gẹ́gẹ́ tẹ́ ẹ bá ti ká bọ́nú kó tó pé yọkàn ọmọ iye ọjọ́ tí ó ṣe. So nítorí pé kí ni ọlọ́rọ̀ ó sọ ìjọba ọ̀run nù èmi àti ẹ ìjọba ọ̀run jẹ́ kó jẹ wá lógún. Lásárù kò sọ ìjọba ọ̀run pẹ̀lú bá a ṣe pọ́n lójú tó pẹ̀lú gbogbo ìlàkọjá rẹ̀ ìlàkọjá àti pọ́n lójú tá lè mọ́ pọ́n lójú mọ́jọ́ kó mọ̀ sọ ìjọba ọ̀run nù. Jẹ́ kí inú Jésù kò dùn jẹ́ ká ìrò kò kú nígbà tó bá padà dé wípé òun tó padà bá gbàgbọ́ láyé nípasẹ̀ tèmi nípasẹ̀ títì ẹ̀. Ẹnì kọ̀ọ̀kan wáyé ká sa gbogbo àtàgbà láti rí pé nígbà tí Jésù bá padà dé ìbéèrè tó béèrè yẹn ó rí dáhùn ayọ̀ nípa rẹ̀ wípé òun padà bá gbàgbọ́ láyé nínú àwọn tí yóò sì jẹ́ kí Jésù kó padà tí yóò múnú Jésù dùn nígbà tó bá padà dé pé ó bá gbàgbọ́ láyé èmi àti ẹ oore ọ̀fẹ́ àánú àtọ́jú rere yóò kábàámọ̀ àwọn ènìyàn ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo. Ọlọ́run mọ́lẹ̀ ó jẹ́ agbára àti ìmọ́lẹ̀ fún mi ìgbàlà àti okun mi ìdààmú ìfòró kò ṣe fún mi mọ́ ní orúkọ ti Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo. Gbogbo àwọn ẹni búburú àwọn ká ènìyàn tí wọ́n sọ pé àwọn tó fẹ́ jàmbá àwọn tó fẹ́ dì mí lọ́nà àwọn tó fẹ́ mú mi padà ṣe yàbí láti mọ ilé ojú kan náà wọ́n kọsẹ̀ wọ́n ṣubú wọ́n sì parọ́ nítorí pé Ọlọ́run agbanilágbàtàn ló gbà mí láì kù síbi kankan. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo títí láéláé ní orúkọ ti Jésù Kristi.
ìfọkànbalẹ̀ ayọ̀ ìdùnnú ìtura ọjẹ́ tèmi láì àti lára bẹ́ẹ̀ ni mi kì yóò mọ̀ dààmú àti fòrò kankan mọ́ nítorí pé ọlọ́run aláṣepé ló súre sínú ayé mi ló sọ̀rọ̀ àṣepé nínú ayé mi ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo wa lápapọ̀ ìyẹn àwa tá a wà níbí àti wa tí wọ́n gbọ́ wa tí wọ́n wà àyàn ológo aṣọ ipò ṣe gba ọgbà àtìyẹn ní gbogbo ọjọ́ aláàmọ̀ gbórúkọ ìrámọ̀ yorùkọ ológo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó bùkún wa ó ṣúre fún wa ó ṣàṣepẹ̀lú ayé wa ó mú ayé wa wọnú ògo àti ìbùkún àti gbéga lọ akoto mọ ìdààmú àti ìnira mọ́ bẹ́ẹ̀ ni ìjọba ọ̀run oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ̀ agbára rẹ̀ láti mọ̀ lè ṣọ́nù ó ṣòdàrí fún apáta òun gógó fúnra rẹ̀ ó jẹ́ olùdarí olùfinimọ̀nà fún wa láti fi ìjọba ọ̀run ṣeṣe nígbà tí gbogbo ògo yìí sì jẹ́ tirẹ̀ ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mẹ́ta lọ́kan ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fàlókè ọ̀run.